wá wípé ọjọ́jọ́ Friday òun la ṣe kíni òun la máa ń wá tá a máa wá ń fún yín ní back to back lábala ìkànnì ṣó tó gbangba sùn lọ́yẹ́ níbi tẹ́ ti máa ṣe kíni tẹ́ ti máa dá sétò láti máa jẹ́ kíni a máa fi ọ̀rọ̀ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn wa àwọn màmá wa bàbá wa tá à ń gbé wá síbí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba bíríkítì ọlábìrìkìtì ògo ọba tó jẹ́ pé ó ti ń bẹ ká tó máa bẹ ó ti mọ̀ wá ká tó dá wa sílé ayé ìbà lọ́wọ́ Ọlọ́run àjúbẹ̀ aláṣekínni àtújúbẹ̀ lọ́wọ́ àwọn ajúnilọ àjúbẹ̀ lọ́wọ́ àwọn obìnrin ọkùnrin ọmọdé lágbà oyé onú àṣẹ ẹ̀dí tó yẹ kíni tó ń wà pẹ̀lú wa láti ọjọ́ tá a ti bẹ̀rẹ̀ tẹ́ ń bá wa like tẹ́ ń bá wa share ìmọ̀ máa ní wípé àbòsí ń tolókun àbòsí ń tọlọ́sà bẹ́ẹ̀ ni àbòsí òun ni ti gbogbo wa lágbára Ọlọ́run bá mi Èdùmàrè a ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ agbára Ọlọ́run láti wá dé báyìí lénìí nǹkan kan ló gbé wa wá sórí ètò yìí tá a gbé ìyá wa wá pé kí wá bá wa dá sí ètò torí pé èní máa pọmọ ṣe ti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ èní máa ṣe kíni ó máa pọmọ èdè Ẹ̀gbá mo wí èní máa pọmọ kí ká tó bẹ̀rẹ̀ ètò ẹ jọ̀ọ́ fún gbogbo ẹ̀yin tí ẹ bá wa dá sétò ní ọ̀sẹ̀ tó lọ tẹ́ ẹ jẹ̀bùn káàdì tí àráyè dá yín lóhùn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àtọ̀rọ̀ gáfárà torí pé a gbàgbé studio line wa a gbàgbé ẹ̀ sọ́wọ́ sí studio so ẹnìkan ló bá wa mú dání ní studio wọn ò dẹ̀ lè máa reply messages wa lẹ́yìn wa nǹkan tó fà á ni àmọ́ lénìí ẹ gba káàdì yín ẹ jọ̀ọ́ àtọ̀rọ̀ gáfárà lábẹ́ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ á ti kalẹ̀ sórí ètò Ṣó tó gbangba sùn lọ́yẹ́ bá a ṣe máa ń ṣe é ó yẹ kẹ́ ẹ ti mọ̀ ká tó máa lọ mò ń bọ̀ ẹ jẹ́ ń dé ilé agbára ná. Ṣó tó gbangba sùn lọ́yẹ́ ṣó tó gbangba sùn lọ́yẹ́ a kì í wo lòtọ́ o ká tó kígbe òtútù ṣó tó gbangba sùn lọ́yẹ́ ẹni bá lò wọ́ kó wà wọ́ o ṣó tó gbangba sùn lọ́yẹ́ ètò kan lórí Insight in Libya ṣó tó gbangba sùn lọ́yẹ́. tó ẹ káàbọ̀ padà oyin lólùfẹ́ wa tẹ́ wà ní ìkànnì tẹ́ ń darapọ̀ mọ́ wa ìkànnì Insight in Libya náà lẹ já sí bẹ́ẹ̀ ni ibi tá a ti máa ń gbọ́ àwọn èèyàn wá tá a ti ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment agbára Ọlọ́run ọwọ́ tẹ́ ẹ fi ń share tẹ́ fi ń like tẹ́ fi ń comment ọwọ́ náà ò ní gé o ọwọ́ náà ò ní relédè yín láṣẹ Ọlọ́run ọba mi Èdùmàrè ẹ ká wá ṣe kí ni ká wá wọ orí ètò tá a torí ẹ̀ wá gangan ẹ rí i pé lè ní àlejò tí mo ní bóyá ẹ ti rójú wọn rí ń bí àti mọ̀ ìyá wa o ẹ káàbọ̀ mà ẹ bá wa gbẹnu sí máìkì dáadáa. ẹ kú ilé o. ẹja bá yín ṣe dáadáa. ó dáa ẹ ṣeun. ẹ ti ń gbọ́ báyìí tí ó ti ń dún kétékété. ó ń dún. ó ń dún ó ń clear. ó yá ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé kó lè mọ ní tá a gbọ́ sórí ètò lénìí. ẹ ṣe elétò orúkọ tèmi ni Kòfowórọlá Àgbékẹ́ Ṣọ́lájà. ìyá wa Kòfowórọlá Àgbékẹ́ Ṣọ́lájà. tí mo jẹ́ orúkọ wo ló máa ń pè yín gangan. màmá oyin dà. màmá oyin dà. ìyá oyin dà. ìyá oyin dà. another ìyá oyin dà is a counterfeit. ṣé ẹ ti gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa another ìyá oyin dà is a counterfeit. ó pọ̀. tí mo jẹ́ woman leader fún Yorùbá community gbogbo Tripoli. ṣé ẹ ti gbọ́ ẹ ti rẹ́ni tá a gbé wá sórí ìkànnì yín lénìí wọ́n jẹ́ woman leader fún Yorùbá community ní gbogbo Tripoli. ṣé ẹ ti rí wọn wọ́n dàgbà ẹ ti rí wọn bí rí àwé. ìyá wa ẹ yẹ ká bọ́ ságbà mi ètò lóní pàtó ká sáré ṣe ní onípọ́nmọ́jọ. kí ni nǹkan tó gbé yín wá sí orí ètò lénìí? a fẹ́ jẹ́ kẹ́ ẹ bá wa yànnàná nǹkan tó gbé yín wá ẹ bá wa yànnàná àwọn nǹkan tí ẹ fẹ́ ṣe gangan àwọn nǹkan tí ẹ fẹ́ jẹ́ kọ́wọn èèyàn wá ṣe kí ni kó darapọ̀ mọ́ fún yín
a fẹ́ fún yín láàyè kẹ́ ẹ bá àwọn èèyàn wa tó wà nílé bóyá kí ni kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀. ẹ ṣeun elétò. mo wá fún torí a ti dájọ́ sọ́nà tẹ́lẹ̀ ipa fẹ́ ṣe Yorùbá Community Day. Yorùbá Day. Yorùbá Community Day. Yorùbá Day ṣá. Yorùbá Day. A fẹ́ ṣe Yorùbá Day. Ní Tripoli. Ní ọjọ́ wo mà? A fẹ́ ṣe ní December 26. A ti kọ́kọ́ mú déètì kan tẹ́lẹ̀. October 3rd la mú but ó yẹ. Due to àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ lásìkò yẹn. Òun la ṣe pause. But nísìn solid time táwa mú sìn ní òní December 26. December 26 òun lẹ mú báyìí. Òun la mú báyìí. December 26 yìí ní Nàìjíríà ó bọ́ sí ọjọ́ Kérésì àbí? Boxing Day. 25 ní Kérésì. Bẹ́ẹ̀ni Boxing Day ló bọ́ sí. Boxing Day òun ni ó bọ́ sí. Bẹ́ẹ̀ni. Tí òye òdẹ ní yẹ. Tí nǹkan kan ò lè yẹ. Nǹkan kan ò ní ṣe. Bẹ́ẹ̀ni. Lágbára Ọlọ́run bá mi àbàwà mọ́jọ́. Ọlọ́run má pa wá. Àmín Ọlọ́run. Ní báyìí ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ lórí ǹjẹ́ ẹ náṣọ. A ní aṣọ mo mú dání wá pàápàá aṣọ wa òun rè. Ẹ jọ̀ọ́ ẹ bá ń gbé aṣọ náà dẹ̀ rẹwà. ẹ bá ń gbé kámẹ́rà sí aṣọ yìí kí gbogbo wa ní ẹ jọ̀ọ́ ẹ bá wa share. Aṣọ wa rè. Aṣọ náà rẹwà pọ̀ ó rẹwà. Èló ni ẹ wá ta aṣọ yìí mà? 120 dinar láta. 120 dinar. Ọ̀pá mélòó? Ọ̀pá mẹ́rin. Ọ̀pá mẹ́rin. 120 dinar. Àwọn tó bá fẹ́ ra bóyá ọ̀pá kan ọ̀pá méjì ìjó wà bí? Ẹni tó bá fẹ́ táwọn méjì bá máa rọ̀pá méjì wọ́n á jọ pín ni. A pín fáwọn méjì. Àwa jẹ 60 dinar. A jẹ 60 dinar. So àwọn méjì ló máa. A dẹ̀ rọ gbogbo àwọn ọmọ Yorùbá kan jọ kán bá wa rà á. Ṣé wọ́n mọ̀ yìí pé Yorùbá Community kì í ṣe àpò èèyàn kan lèèyàn ti máa mówó. Bẹ́ẹ̀ni. Yàtọ̀ sí pàwá mówó lápò wa irú ìtaṣọ yìí a tún fi gádà owó torí kí ìlọsíwájú ní tá a fẹ́ ṣe yẹn kó lè bọ́ sí kó dẹ̀ lè ṣeé ṣe kó lè rọrùn. Kán jọ kán má wò pé bóyá àbọ̀ ṣe taṣọ báyẹn nítorí kí gbogbo ẹ̀ lè rọrùn fún wa ni. Òun la ṣe gbé síta la ṣe tà á. Ẹ jọ̀ọ́ ẹ lólùfẹ́ wa tẹ̀ wà lórí ìkànnì Insight Libya ní orí TikTok orí Facebook tẹ́ bá ń gbọ́ wa ketekete ẹ jẹ́ á mọ̀ pé òkè ẹ ń gbọ́ wa o ẹ ń gbóhùn wa dáadáa ẹ tẹ yes ká lè mọ̀ pé ẹ ń gbọ́ wa. Àwọn tẹ́ bá dẹ̀ fẹ́ pè wá sórí studio line yín wa ipò ẹ fẹ́ ká bá yín polówó ọjà ká bá yín ṣe ohunkóhun ẹ ti mọ̀ pé kò sígbà tẹ́ ẹ pè wá táwọn ò dá yín lóhùn. Ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 093022271 093022271. Tẹ́ ẹ bá ti pè wá á gbé àbá yín sọ̀rọ̀ tó ti yé yín. Ẹ má bínú o ẹ̀yin tí ẹ jẹ̀bù ní ọjọ́ tí ó lọ ẹ má bínú program tá a ṣe kọjá fún àwọn nǹkan kankan náà ló yẹ ká gbàgbé fóònù wa àmọ́ lénìí ẹ gbà káàdì yín láṣẹ Ọlọ́run ọba mi Èdùmàrè. Màmá tí a bá ní ká tiẹ̀ wá wò ó pé a fẹ́ ṣe ọdún Yorùbá Day ní Libya ìjẹ́ irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí tá a ti ṣe rí ní Libya? Bẹ́ẹ̀ni ó ti ṣẹlẹ̀ rí ní 2007. Ó ti ṣẹlẹ̀ rí ní 2007. Ìmí ò bá tún ṣẹlẹ̀ ní 2010. Ìgbà yẹn ni wàhálà àti bàbá ló ṣẹlẹ̀. Even àti taṣọ ní àsìkò ọ̀gá mi kan Raphael Ajíbáre. Wọ́n ti lọ lé wọ́n ti lọ tẹ àkàrà ṣe everything tí gbogbo èèyàn ti raṣọ ta ti ń fún àwọn tó fẹ́ wá gan ní invitation ní Nàìjíríà even ta ti ń gbégbèsè lórí invitation wọn tó máa lọ fi gba físà láwọn òṣèré jàǹkànjàǹkàn láwọn ìlú mọ̀ọ́ká tí wọ́n ń bọ̀ Ọlọ́run ò kádàrá pé a máa rí ṣe ń gbà yẹn ṣùgbọ́n ní ayé Jonathan yìí Ọlọ́run á pè ní àṣẹ. Ọlọ́run á fi ṣàṣẹ fún ẹ jẹ́ ká wá ṣe báyìí lóní kọ́mọ́kóbó. Tá a bá wá sọ pé àwọn èèyàn ń bọ̀ ó ní nǹkan tá a fẹ́ wá wò níjọ́ yẹn ó ní nǹkan tí
a fẹ́ wá tá a fẹ́ ṣe. bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ ó ní àwọn nǹkan tí ẹ ti pè tẹ́ ẹ ti tọ́ bá wá o, èèyàn báyìí lẹ máa bá ńbẹ̀, àwọn báyìí ń bọ̀ o, àwọn tẹ́ ẹ pè o, ǹjẹ́ ẹ lè wá gbọ́? Torí ẹ mọ̀ àwọn tó wà ńta ńsìnyí tọ́ bá fẹ́ wábì kan, tọ́ mọ̀ pé lágbájá ń bọ̀, ẹ jẹ́ kémi náà wá, lágbájá ń bọ̀ kí n sáré wá. Àwọn èèyàn jàǹkàn-jàǹkàn ló ń bọ̀ tá a pè é. Oríṣiríṣi foreigners la pè Ó dáa. tó fi mọ́ àwọn embassy wa náà backup ẹ̀. So àwọn èèyàn gidi ń bọ̀ tó dẹ̀ jẹ́ pé táwọn gan bá dé ńjọ́ náà wọ́n á rí i. Àràbó gan ń bọ̀ táwọn náà dẹ̀ máa bá wa wọṣọ ìbílẹ̀ wa, tọ́ máa wọ Kampala, tọ́ máa gẹ fìlà wọn sí, tọ́ máa gẹ gbogbo ẹ̀, tọ́ máa gẹ fìlà, táwọn náà ń bọ̀ tọ́ máa bá wa ní aṣọ wa yìí náà. bẹ́ẹ̀ ni táwọn náà máa gẹ fìlà gẹ́gẹ́gẹ́. Ó dáa pé ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ ńsìnyí kò sí. Tí wọ́n máa lo ìkún sí ọwọ́ pàápàá tán tún máa lò sọ́rùn. Bẹ́ẹ̀ ni ó ga tó yẹ. àwọn Àràbó náà ń bọ̀. Oní pẹpẹrẹmpẹ bẹ́ẹ̀. Pẹpẹrẹmpẹ nìkan. ó pọ̀. Ọlọ́run ń ṣàánú wa. Ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ̀ ń wò wá níkànnì Insight Libya, òun lẹ ti ń gbọ́ yẹn nípa Yorùbá Day. Gbogbo ọmọ Yorùbá fẹ́ ká túyáyá, ẹ jẹ́ á túyàyà, ẹ jẹ́ á jọ ṣe kíni, ẹ jẹ́ kájọ gbárùkù tí a ti ń polongo ẹ̀ tipẹ́ náà pé Yorùbá Day. Ẹ má fòyà, ẹ má mikàn pé àbí kíní. Wọ́n máa bẹ̀rù. Security ń bẹ. Yorùbá community ò ní ṣe nǹkan tí ní èrà tí ò ṣe kíni, tí ò ní ọmọ bẹ́ẹ̀ ni security yín ó wà ó tight, ẹ má fọ́ bẹ́ẹ̀ ni. Bá ń lọ àwọn ti pẹpẹrẹmpẹ náà pé àti ẹ̀ ní mọ̀ bóyá security ẹ̀ tight àbí kò tight, wàá máa lọ. Àmọ́ eléyìí à fi ń dá yín lójú ni pé 100% guarantee fún security yín ó sure tí ò sí nǹkan kan tí ó ṣe kí ni mímí kan ò ní mì í. Bẹ́ẹ̀ ni Yorùbá Day ní December 26. Tó o bá tí ì raṣọ pé kó o raṣọ kó o ṣe kí ni, tó yẹ pé apá rẹ ò wá ọ̀pá mẹ́rin ọ̀pá méjì $60. Tó bá dẹ̀ kó dẹ̀ ní ẹ̀hún tó fẹ́ rà á fún, rà á kó ẹ ra ọ̀pá kan tó ti yé yín. Òun lẹ̀ ń wò lọ́wọ́ mi yìí, ṣe ti rí báàgì tí a fi há nǹkan fún yín fáwọn invitation wà, ẹ̀hún lélẹ́yìí, ṣe ti rí. Báàgì tá a máa fi há nǹkan fún yín ni. Òun rèé, ṣe ti rí lọ́wọ́ mi. Yorùbá Day ní Libya, òun lélẹ́yìí. Báàgì tá a fi há nǹkan fún yín ni. Òun la ti fi ń wọ̀nyí. Invitation wa tá a dẹ̀ fi. Invitation. Tá a fi pè yín. Òun rèé, ṣe ti ń rí invitation báyìí. Invitation rèé. Invitation wa òun lẹ̀ ń wò ní Yorùbá Day, kẹ́ bá mọ̀ pé ó ṣe kí ni, ó ti ń lọ fáfáfá. Ó ń lọ gan. Ó dáa ní ìta wa ń sọ báyìí, ìyá wa ẹ jẹ́ ká sáré débì kan. Ẹ mọ̀ pé níbi tá a wà yìí, a ní àwọn èèyàn wa tó jẹ́ àwọn òṣèré, pàápàá jùlọ gẹ́gẹ́ bí èmi náà òṣèré ni mí. A dẹ̀ ti ná àwọn òṣèré míì jàǹkànjàǹkàn tẹ́pọ̀ náà wà nílùú yìí, tẹ́pẹ́ ìlú yìí náà lọ ti ṣe kíni. Bẹ́ẹ̀ la ná àwọn olórin, àná àwọn olórin fújì, a ní àwọn tàkasúfèé tó jẹ́ hip hop. Ǹjẹ́ àǹfààní wà fún àwọn tó ń jẹ́ olórin láti wá perform, láti wá kọrin níbi ayẹyẹ yìí? Bẹ́ẹ̀ ni olóòtú, ó pẹ̀lú nǹkan tá a ṣe dìde, tí mo ṣe dìde wá lénìí. Ó dáa. A fẹ́ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà tí Ọlọ́run fún ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan kí wọ́n pè wá sórí aago. Yálà wọ́n lè sùn jálá ni, wọ́n lè kéwì ni, oríṣiríṣi traditional gift tọ́lọ́run bá fún wọn. Wọ́n lè jó kọ́ṣọ́rà ni, wọ́n lè jójó Ọ̀ṣun ni, wọ́n lè kọrin Ọ̀ṣun ni, ètí Ṣàngó Ọbàtálá, gbogbo ẹ̀ pátá tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ẹni tọ́lọ́run bá ti fún ní tálẹ́ǹtì yẹn kàn kàn sí wa, a nídìí wọn gidi gan. Torí ìjọ náà. Ẹ má bínú mà, ẹ jẹ́ n reply ẹnìkan ń bí. Brọ́dà mi, bàbá mi, KC01, ẹ ní kí wọ́n má fi titi wọn, kọ́ má fi dá ti ẹlòmíì rú. Ó dáa, ẹ jẹ́ kí n ṣàlàyé kankan fún yín, nǹkan tí àwọn èèyàn mọ̀. Àwọn patí tẹ̀ ń lọ tí wọn ò tiẹ̀ fi tó àwọn ìjọba létí,
ẹ̀ ń lọbẹ̀ àbẹ́ ẹ̀ lọbẹ̀, ẹ̀ ń jó àbẹ́ ẹ̀ jó. Ìta wọ́n ní àwọn ò fẹ́ rí any migrant níbẹ̀, ẹ̀ ń lọbẹ̀ àbẹ́ ẹ̀ lọ, ẹ lọ ń ya fọ́tò ńbẹ̀ àbẹ́ ẹ̀ yà. Kí ló wá ṣẹlẹ̀ tó jẹ́ pé èyí tí wọ́n wá gbé sábẹ́ òfin tí kò bá ti ṣẹlẹ̀ tipẹ́, àmọ́ lọ́jà pé wọ́n fẹ́ rìn bó ṣe jẹ́. Ṣé ọ lè sọ pé tí Yorùbá ṣe tó Yorùbá ò ń ṣe ẹnìkan ṣo, ẹnìkan ṣo ń ṣe patí, Yorùbá ò ń ṣe èèyàn kan ṣo, Yorùbá àgbájọwọ́ gbogbo èèyàn ni. Ẹnìkan ń ṣe patí ó ń gba họ́ọ̀lù, ìgbà tó dẹ̀ ń gba họ́ọ̀lù àwọn èèyàn ń lọ tó ń jó láì jẹ́ pọ́ fi tó ìjọba létí o, tàbí tó lọ bá ẹ́mbásì kọ́kọ́ fẹ́ ṣe patí. Ìgbà tí wọ́n sọ bẹ́ẹ̀, kí ni ẹ lè sọ nípa èèyàn tó jẹ́ pé Yorùbá community fúnra rẹ̀ fẹ́ ṣe ìwádìí tó fi tó ẹ́mbásì létí, tó fún wọn láṣẹ, tó fi tó àwọn aláṣẹ Libya náà létí, níwọ̀n ìgbà tí wọn ò bá ti hùwà tí ò jẹ́ kó wù ń bẹ̀, tí wọn ò mú gógóró, tí wọn ò fa ìfàkúfà, tó jẹ́ pé bọ́ ṣe ń ṣe náà ni tó jẹ́ gba họ́ọ̀lù tó jẹ́ kó ṣe gbà á pẹ̀lú àtìlẹyìn àwọn security tó jẹ́ Libya security gan tó wà ń bẹ̀. Kí ni nǹkan tá a wá ń sọ bàbá mi? Because gbogbo kinní yìí ẹ má jẹ́ ká máa gbé wọnú ra wọn. Community ló fẹ́ ṣe nǹkan, kò ń ṣe individual, kò ń ṣe pé ẹnìkan ṣo ló fẹ́ ṣe. Kó tó dẹ̀ ṣe dẹ̀ rèé, wọ́n á ti gbé ìgbésẹ̀ tó ṣe kíni tó nípọn lórí ẹ̀, bó ṣe jẹ́ nìyẹn. Tí ẹ̀yin ò bá tẹ́ ẹ̀ bá lè lọ, tí ẹ̀ bá àwọn èèyàn ní pé káwọn èèyàn ṣe kíni kó máa lọ síbẹ̀. Àṣà Yorùbá ni, Ìgbò ṣe tiẹ̀ ó ṣe Yíbò dé, Ẹdó ń ṣe tiẹ̀ wọ́n ń ṣe Ẹdó dé, oníkálukú ló ń ṣe tiẹ̀. Wá ìtẹ́fà wo èèyàn máa fi ń wà bàyáàsì nígbà míì tó jẹ́ kó máa rí bẹ́ẹ̀. Ókè Yorùbá dé fẹ́ ṣe nǹkan sìn ẹni kó máa fi tiwọn kó bá ẹlòmíì. Àwọn tó ń gbọ́mọ wọlé yẹn wọn ò fi tiwọn kó bá ẹlòmíì. Mo béèrè ní o, Mr. Casey, àwọn tó ń gbọ́mọ wọlé ṣé wọn ò fi tiwọn kó bá ẹlòmíì? Ìbéèrè ni, kò fàjà. Ẹ̀yin lẹ sọ̀rọ̀, máa dẹ̀ yín láti ṣe kíni àti dá yín lóhùn. Ṣé àwọn tó gbọ́mọ wọlé ṣé nǹkan tó tọ̀nà tó ni? Ṣé titi wọ́n sì ṣe wọ́n yẹn ń sọ bá bí ló fà tó fi sọ́pọ̀ wọn ò fẹ́ yàn mọ́ lórí àti pọ̀ àbí? Bẹ́ẹ̀mi àti yín ṣe wọ bí òun náà nìyẹn. Àmọ́ wípé òkè kí ni ti affect wọn jọ wọn ò fẹ́ nǹkan kan mọ́, ṣé wọn ò fi affect àwa tó kù tá ti wà ń bí yìí báyìí? Nǹkan tó bá máa ṣe Yorùbá community àgbájọwọ́ ni, wọ́n ti rìn ìrìn tó jẹ́ kó rìn, wọ́n rìn ó ṣe nǹkan tó yẹ kó ṣe, that is it. Ẹ ṣeun, ire o. Ìyá wa, tí mo wá fẹ́ tí mo ń sọ lọ́nà àti àwọn èèyàn tí wọ́n fẹ́ kọrin, bóyá tí wọ́n fẹ́ wá show talent, ǹjẹ́ àwọn kan ti ń yọjú sí yín bí àkọ́kọ́? Ẹlẹ́ẹ̀kejì, ǹjẹ́ ó ní nọ́mbà tẹ́ ẹ máa fi síta tó jẹ́ pé àwọn tí wọ́n ń fẹ́ ra aṣọ tí wọ́n lè pè sí, àwọn tó fẹ́ kópa níbẹ̀ tí wọ́n lè pè sí, ẹ jẹ́ kí á mọ̀, kẹ́ ẹ pè fún wa ní kí á mọ̀ sámà. Ẹ já lọ. Ó yá. Nọ́mbà. Àwọn tó fẹ́ ra aṣọ kẹ́ ẹ fún wa ní nọ́mbà tó lè pè. Kí wọ́n pe 094 58 92 688. 094 58 92 688. Tó bá fẹ́ ra aṣọ àbí? Bẹ́ẹ̀ni. Tó bá jẹ́ pé wá fẹ́ kópa nínú kíní yìí, ọ̀nà fẹ́ wá perform, ó fẹ́ wá ṣe kíní, nọ́mbà ọ̀lọ́run ló lè pè náà. Wọ́n pè sí Insight. Wọ́n dẹ̀ tún lè pè sórí nọ́mbà tí mo tún fún wọn náà. Ok, ó lè pè sí Insight. Wọ́n dẹ̀ tún pè sórí nọ́mbà tí mo tún fún wọn náà. Ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ ń wà nílé tẹ́ ẹ̀ ń wò wá, ojú tẹ́ kún fún wò wá ò ní fọ́, ojú tẹ́ fi ń gbọ́ wa òkú ní ìdí láṣẹ Ọlọ́run Ọba mi Èdùmàrè. Àwa la máa wá, ẹ̀yin lẹ máa ṣe kíni là máa bá. Àìsàn ò ní ṣe yín nígbà kọ̀ọ̀kan. Ohun tí ẹrù tí alábìámọ ò máa ń tú, wọn ò ní ṣe kíni, wọn ò ní gbé ká yín mọ́lé láṣẹ Ọlọ́run Ọba mi Èdùmàrè. Ẹ máa bá wa like, ẹ bá wa share, ẹ bá wa pín, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó délé kó dóko, torí eléyìí important message ní fún gbogbo ọmọ Yorùbá àpapọ̀ tó wà ní Libya ní Tripoli ń bí. Ìwọ náà bá fẹ́ wá tó fẹ́ darapọ̀ mọ́ Yorùbá community ní pàtí tó fẹ́ ṣe, kó wá, kò sí wàhálà. Yorùbá Day ni gbogbo ẹ̀ ti wà lónìí létò
tí ò ní bí wùdí láṣẹ Ọlọ́run bá mi Èdùmàrè. Ẹ bá fẹ́ pè bẹ́ẹ̀ fẹ́ kópa ẹ fẹ́ ṣe ẹ fẹ́ perform ẹ jẹ́ ká mọ̀ ẹ pè nọ́mbà yìí 093 02 222 093 202 22271 nọ́mbà yìí sáyé tẹ̀lé ìgbìyà nìyẹn 093 02 22271 nọ́mbà máa pè òun nìyẹn orí gbogbo ní báwo a ní ya wèrè eléyìí tá a fẹ́ ṣe èyí a bá wa láyé a bá wa láàyè àríwá àníwí àmú àṣẹ Ọlọ́run bá mi ìbáyé. Ẹ bá pín ẹ bá wa like ẹ bá wa comment ẹ jọ ok nọ́mbà tẹ ẹ bá lè pè é tàbí bóyá tí ń sà tàbí 092 ọ̀nù méjì ẹ bá kàn jẹ́ ẹ fọwọ́lẹ́ bá fọ́ọ̀mù ẹ sọ fún ẹ bá fẹ́ ra aṣọ ẹ sọ fún ẹ ọ̀dà ẹ jọ ibi apá bíi ẹ máa bá wa bá fẹ́ ṣe ẹ bá wa gé tó bá yá ẹ bá wa pín káàkiri a máa pín torí apá bíi gbogbo ló ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ bá mi kábíyèsí ọba Yorùbá ò ní ibi bàjẹ́ fún yín balance lórí ìwà báyìí ẹ ṣe ó dàbí ní aṣọ ọ̀kín ó dàbí ọ̀kín ni bẹ́ẹ̀ ni tó ẹ jẹ́ ká wá níṣó lábálẹ̀ ètò títí wa bá a ṣe ń ṣe ní wẹ́rẹ́wẹ́rẹ́ màmí máa ṣe kankan fún yín sìn máa play orin kan fún yín sìn ẹ gbọ́ orin yẹn ẹ bá ti wá gbọ́ ẹ bá ṣe gbọ́ ẹ máa bá mi kọ́ tẹ̀lé bẹ́ẹ̀ bá ti ń ẹ máa kọ́ tẹ̀lé bẹ́ẹ̀ bá gbà dáadáa fún ilé ìbùn mi àmọ́ tẹ́ ẹ bá ti gbà ẹ máa fún wa lẹ́bùn fúnra yín ẹ lọ ṣe ká nìṣó. ẹ máa ń gbọ́ wọn rìn bàbá wa nígbà yẹn ni wọ́n alábàáwá yẹn sìn yín la máa ń gbọ́ àmọ́ eléyìí kọ́ náà ní kókó. ó dà orin wo lẹ mọ̀ tẹnu tí n bá pè káàkọ́ ilé kan tí a lè ta máa play fún yín tí ẹ̀dẹ̀ máa jẹ orin yẹn tẹ̀lé lẹ́nu. ó yá ẹ dárúkọ olórin kan tẹ́ ẹ nífẹ̀ẹ́ jù. mo nífẹ̀ẹ́ Barrister. Barrister ó pọ̀. ẹ bá ní precaution tàbí tani. tàbí tani. Tanzania Fuji. Tanzania Fuji. irọ́ ẹ má ó wọ lè jẹ́ precaution irọ́ anyone. ẹ má wọ rẹ kọ́ lẹ máa choose orin fún wa ẹ ti choose artist tí ẹ fẹ́ tí wàá ní pé báyìí ni ká play orin ẹ̀ fún yín tó ti yé ibẹ̀ ó pọ̀ ibi tá a dé yìí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. má jẹ́ drop sí i lọ́rùn. Ọlọ́run jẹ́ dápẹ́lápẹ́ Ọlọ́run báyìí lọ́dún tọ́tọ́ màmá mi. mo fẹ́ wá orin tí tó máa dùn tó ẹ máa lè gbọ́ dáadáa. mo máa wá bàbá Barrister ti pẹ́. ẹ jẹ́ kí n wá kí n fún yín fún àrùn.
bó ni mo rí báyìí náà ilẹ̀ wí wà wí ni. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílé abala yìí a ṣẹ̀fẹ̀ máa mú wọlé díẹ̀díẹ̀ ni a máa fún wọn ní oorun wọ́n máa wá jó sí i. Ṣé kí n fún wọn lẹ́yìn tí wọ́n bá ìsà kẹ́ kí wọ́n bá ìsà tàì kí ló ṣẹlẹ̀? A fún wọn lómi náà bíbá o. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní rẹ́kọ̀dù kan tí Bàrí ṣe pé kí ni ẹ jọ̀ọ́ ẹ rí ẹ jẹ́ kí ẹ̀mí lè yí. Ẹ jẹ́ kí ẹ̀mí lè yí ìwà ìlànà orí àti mi. Jẹ́ ẹ̀mí lè yí mà. Ẹ máa gbọ́ o. Bóyá ẹ tún gbélé ẹ bá mi lè náà ẹ máa fún wa lẹ́bùn. Màmí ẹ̀dílé ìyá àbẹ̀ mọ́ ẹ̀mí ìlà ṣe ẹ̀dẹ̀ máa kọ́ láàyè ní ọ̀sẹ̀ ẹnu. Ó dà à ń filé ìsọ̀bọ̀ yẹn ẹlẹ́rìí bá ti ń bọ̀ nígbà mi ẹ̀ máa ṣe kí ni ilé yìí a máa fún yín a máa fún wa ní artist yín a máa play orin kan sí méjì fún yín tẹ́ ẹ bá ti lè bá wọn kọ́ ẹ fún wa lẹ́bùn àmọ́ tẹ́ ẹ bá kọ́ tàbí pé ẹ mọ̀ dáadáa a máa fún yín ẹ lè máa mú artist o a máa wá play orin wọn fún yín. Mami ẹ̀yà ẹ̀yìn jẹ́ ṣókí. Ó dùn mí pé ẹ̀yin tẹ́ wà ní TikTok ẹ lè má lè gbọ́ yẹn ẹ lè má lè gbọ́ bẹ́ẹ̀ ni ẹ lè má lè gbọ́ nítorí mi ṣe mi ní fẹ́ play ẹ̀ púpọ̀ jù torí kódà pé àwọn tó wà Facebook nìkan ló máa gbọ́ lórí connection yẹn. Ó yá mi ká sórí ètò ọ̀bá ẹ fún yín náà béèrè bíi mélòó kí fún yín mẹ́wàá ní ìbéèrè 15 àbí mẹ́wàá. Ẹ tẹ̀ ní 5 èwo ni mẹ́wàá 15 ẹ bọ́lẹ̀ ń bẹ́ o ẹ bọ́lẹ̀ ń bẹ́ o. Kò bá gidi bá mi káàbọ̀ wọ́n ní bọ́lẹ̀ ń bẹ́ bá mi lo fúláàgì àwọn ọ̀sìn pé bọ́lẹ̀ ń bẹ́ ó dà fẹ́yìn ìtàwọn àlejò wà ní ọ̀rẹ́ dá sí ètò yìí ẹ̀kọ́ wá sórí ìkọ́lé 093022271 092022271 bẹ́ẹ̀ ni ẹ bá dá sí ètò fún ẹ̀yin tẹ̀dá tó ní ìta ṣe lọ yìí ẹ má bínú ẹ gba káàdì yín lè ní àtúntò gáfárà fún yín lẹ́ẹ̀kan sí pé ẹ má bínú ìkọ̀kọ̀ ló ṣe tá a fi ráyè fóònù lọ yé stúdíò ló wà àwọn tó dẹ̀ bá wà mọ̀ ọ́ ní ọ́pẹ́tì fóònù ẹ̀ wá ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ní ẹ gba káàdì yín lè ní àbí ọlọ́run bá mi mọ̀ rẹ̀ tó.
afẹ́bọ́ sínú ṣojú bàbá sùn lọ́yẹ́ báyìí orúkọ mi ò yí padà Mr. Mighty lórúkọ tèmi jẹ́ tí ò ṣe é dígbẹ́ tí mo mi dápẹ́ ní mi ò ṣe é dígbẹ́ mi ò ṣe é kọlù ọmọ náà ni mí ọmọ lójú Olódùmarè ni mí ẹ gbọ́dọ̀ kọlù mí ẹ gbọ́dọ̀ ṣe gbọ́dọ̀ tàbí ẹni bá orí mi níbi bá bẹ́ẹ̀ ni torí pé mi ò rò tí níbi bẹ́ẹ̀ ni ẹ má wò tèmi níbi ibi bá wà kò ní bá ẹnìkan kan tó ń wò mí nílé lóko ó yá ìyá mi mú nọ́mbà á bẹ̀rẹ̀ ẹ pé nọ́mbà ẹ pò nǹka òǹkà wo lẹ ẹ kọ́ mọ́ ẹ mú nǹka. Number one. Ó dáa ìbéèrè tẹ́ pé nǹkan méjì lè ṣe tẹ́ ẹ̀ bá mọ̀ á fún yín ní àǹfààní kẹ́ ẹ pèèyàn nílé lẹ́ẹ̀mẹ́ta péré ẹ̀mẹ́ta lẹ pèèyàn nínú ìbéèrè mẹ́wàá tá a máa fún yín ẹ pèèyàn ẹ̀mẹ́ta àmọ́ tẹ́ bá ti lò yẹn tán ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣe kí ni ẹ máa sọ̀rọ̀ tó kù àmọ́ tọ́wọ́n yẹn bá pè wọ́n ní àwọn fẹ́ ràn yín lọ́wọ́ ìyẹn ọ̀ àmọ́ kò sí wàhálà. ní ìbéèrè kìíní tẹ ó lọ báyìí pé ẹ parí òwe ni wọ́n ní bó bá dùn ro lọ́dún máa ṣẹlẹ̀ bó bá dùn ro lẹ́yìn tẹ́ ẹ̀ ń wò wá nílé tẹ́ bá fẹ́ ṣètò ẹ pè wá 093022271 093022271 bí ó bá dùn ro lọ́nu máa ṣẹlẹ̀ ẹ parí ẹ̀. ẹ lọ sí máìkì ìyá wa máìkì yẹn ti kúrò ní. ẹ má jẹ́ àtọ̀ra wa kókó bá dùn ro. bí owó bá dùn ro ẹ parí ẹ̀. Ọlálẹ́yẹ Cash olúwa fẹ́ràn mi ẹ káàbọ̀ sà. kókó bá dùn ro. ẹ náà fà láti pè wọ́n èèyàn lẹ́ẹ̀mẹ́ta. ṣé mo lè pè yàn sí. ẹ lè pè yàn sí wàhálà kò ní ewu dé. owó ní ẹ parí ẹ̀ ni ẹ tẹ́ bá wà nílé tẹ́ ń wò wá tẹ́ ẹ bá dàbí tí ẹ káàbọ̀ tí ẹ bá ṣe kí ni tẹ́ ẹ bá mọ̀ ẹ lè pè wá tẹ́ ẹ bá mọ̀ ẹ lè pè wá. ẹ jẹ́ bá yín ṣe máìkì yẹn síwájú yín dáadáa. bókó bá dùn bókó bá dùn ẹ ló wá dẹ́mi kò wé yìí o. Ọba yín parí ẹ̀ ọba yín ẹ bá parí mi parí òwe. òwe yìí. Ẹ̀dọ̀ wà lórí orí hot seat àga tó ń múná báyìí ẹni ó wà lábala inside in Libya yìí náà lè darapọ̀ mọ́ wa ó yẹ béèrè. kókó bá dùn ro. Kí lẹ wí? Ẹ bá wa like ẹ bá wa share. Bókó bá dùn ro ẹ mọ̀ ó ti gbé bẹ́ẹ̀ wọ́n ìyá wa ẹ ṣe ẹ bá yẹn náà jọ ìwà kí n máa bá wa bọ̀. Ọmọlẹ́wà ìwálé welcome I see you àríyìn ẹ ṣé gan. Ó dáa ẹ ti gbé gbági nù. Ẹjọ́ ṣe ẹjọ́ fún mi ní gègé ń bẹ̀ wọn ẹjọ́ ẹ ní sórí ibú mo ní ìdí gègé. Ohun lélẹ́yìí wọ́n ní bí oko bá dùn ro alágbẹ̀dẹ ò ní rọ kọ́tà. Ẹ mọ̀ pé oko tí à ń ṣe yìí oko ríro yìí kò easy pẹ́ wá ń dùn ún ro ni alágbẹ̀dẹ tẹ́ ẹ̀ rí yẹn kò ní rọ ọkọ́ á máa fi ro oko. àdúrà wa gbà. mọ́mí wa kí ló ń ṣẹlẹ̀ báyìí tó mọ̀ pé ó jẹ́ kẹ́ máa fáyà tó fáyà lọ ní kẹ́ máa gbà lọ ní. mo fà mo fẹ́ fà gbà. ó dé ní ó yá ẹ mú kà ó yẹ mú kà ẹ mú kà. ẹ wá mú kàkà láti fi ta pé wò. kíní yìí tẹ́pẹ́ ń gbọ́ program àdàdà ẹ̀ máa mọ̀ torí àwọn question kan wà tẹ́ pé a ti máa ń sọ léraléra tá a máa mú wá fún yín dáadáa àmọ́ tó pé mo ti rí pé ẹ ti wá rí
ló jẹ́ kí n tún mọ̀ wọn tó simple Yorùbá. àwọn eléyìí ló simple Ó simple. ó sì Ẹgbẹ́ èèyàn ara ilé ẹgbẹ́ kò simple. Wisdom G ẹ káàbọ̀ ọmọlẹ́wà ẹ káàbọ̀ mà wọ́n ní kò simple. Ó dà ìbéèrè karùn-ún tẹ́ ẹ mú leléyìí. Kí ni Yorùbá ń pè ní ìgbà? kíyàn sin gbà bíi Kò ń ṣe ká kíyàn sin ìgbà. Ìgbà kí ni Yorùbá ń pè ní ìgbà? Ìgbà yẹn ọ máa fi ń ṣe nǹkan kan lóko ni. Ó dẹ̀ ó ń wọ̀n sí gbogbo àwọn èèyàn tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá àtàtà. ìgbà tán fi máa ń gun ọ̀pẹ. Lọ́ fi máa ń gun ọ̀pẹ. Báwo lẹ ṣe mọ̀ pé wọ́n fi ń gun ọ̀pẹ? wọ́n máa ń so mọ́ ìgbà ẹ̀tọ́. Báwo ló ṣe rí mà? Báwo ló ṣe rí mà? ó máa ń rán jìbá ló máa ń ẹni pẹ̀lú òkú bọ̀ tí mo gbé wọn ní. wọ́n máa ń fi gun ọ̀pẹ. Múná wà rà àbí kí lélẹ́yẹ jọ ẹ gbà mí o mi ò mọ kíní pé ẹ má bínú ẹni tó lórúkọ yẹn jọ tó mo rí pé like ẹ ṣé gan mà mi ò mórúkọ yẹn dáadáa. Múná wà rà kẹ ẹ má rẹ kó múná wà rà o. Ìgbà bẹ́ẹ̀ ni ìyá mi ẹgbà òní àfi ń gun ọ̀pẹ bẹ́ẹ̀ ni wọ́n fi ń gun ọ̀pẹ ọgbà ọlùlẹ̀ nìkan. Ó yá ẹ mú kà mí. Sisi Pretty, I see you, welcome. Ó yá. ẹ̀sùn jẹ́ ọmọ kàkẹ́fà. Òǹkà kẹfà. Ẹ gbọ́dọ̀ máa mi lé. Ẹ gbọ́dọ̀ máa mọ̀. Nítorí pé mo pẹ́ ti wá bí ló yẹ kí n sẹ́tọ̀ wọn eléyìí nítorí pé àwọn orúkọ kan. mi ní question má lè kí n bá lọ bá fẹ́ bí mi. Yàtọ̀ sáwọn. Ìbéèrè yìí rèé. Àwọn wo ni wọ́n pè ní ìyá àgàn? Àwọn ìyá àgàn ní àwọn eégún. Àwọn eléégún. Obìnrin tó bá wà ní ìgbàlẹ̀ eégún ìyá àgàn. Àwọn ìyá àgàn. Ó gbà ìṣá. Ẹgbẹ́ ìyá alẹ́ ọgbà. Akíndélé ẹ káàbọ̀. Bẹ́ẹ̀ kẹ́ ṣe kí ni? Ẹ ṣí. Ẹ ní àwọn ilé. Ìyá àgàn wa ní yele. Ṣé ọmọ eléégún ni àbí? Irọ́ o, àgbàlagbà tó wà ní ìgbàlẹ̀. Ẹ ṣí ilé, ẹ tún ṣí ilé náà. Mo gbà. Tó wọ́n gbà bẹ́ẹ̀ ni. Wọ́n gbà bẹ́ẹ̀ ni ìyá àgàn wọ́n gbà. Wọ́n gbà. Ó yá ẹ mú nǹka rí tọmọ yín kan wò yín pé ṣé hope my mommy will know this question. Ó yá ẹ mú nǹka tí mú mẹ́ta yìí ó kù méje. Ẹ ti mú mẹ́ta. Ẹ tún já mú nǹka kẹjọ ká tún wò yẹn náà wò. Òǹkà kẹjọ. Ẹ fẹ́ máa mọ tẹ̀lé àwọn onítẹ̀lé ń tẹ̀lé. Àbí báwo la ṣe wá fẹ́ ṣe àmọ́ ibi tó ń kà sí. Ẹ ṣáà má gbàgbé pé tẹ́ ẹ bá ti lulẹ̀ tẹ́ ẹ bá ti gbà á nǹkan tó yẹ kẹ́ ẹ gbà. Màá ṣàdélé ni bí n bá lulẹ̀. Ẹ̀yin lẹ àbẹ máa wó mi wókó síbi. Ẹ̀yin lẹ máa ṣẹ́tù mi o. Ṣé ẹ máa ra mi lókun mọ́ bí ni màá ṣàlọ́lé mi náà bí n bá. Ẹ̀yin ará ilé mò ń sọ sí yìí o. Ó dà. Ó yá ọ̀nà mú òǹkà kẹjọ. Ó dà gẹ́gẹ́ bí a ṣe mọ̀ lágbàlagbà tẹ́ ẹ ti dàgbà tẹ́ pé ìyá wa lẹ jẹ́ ẹ mọ̀ eléyìí mo sì mọ̀ pé ẹ mọ̀. Ẹ dárúkọ aṣọ mẹ́ta fún wa nílẹ̀ Yorùbá tí a máa ń rán. Aṣọ tá a ní. À ń rán òfì. À ń rán àǹkárá. Akọ́là làǹkárá. Ok. À ń rán òfì. À ń rán kàmpálà. Àwa la ní àdìrẹ. Àwa la làdìrẹ. Ó dà. À ń rán aṣọ òfì, à ń rán àdìrẹ. À ń rán sányán. Ó pé mẹ́ta àbí? Ṣé mẹ́ta mọ́ ní kó dárúkọ àbí mẹ́rin àbí méje? Mẹ́jọ ni. Ẹ gbọ́ ṣé mẹ́ta mọ́ ní kó dárúkọ àbí méje ẹ̀yin ará ilé? Ó dà. Ọgbà mẹ́ta ó ti gba mẹ́ta báyìí ẹyọ kan ti lulẹ̀. Oh baby, see mommy is doing great o. Clap for mommy, mommy is doing great. Grandma is doing great. Oya, let's go. Ìbéèrè. Matthew Sunlight, I see you. Ẹ káàbọ̀ sórí ètò. Oya. Ẹ mú béèrè keje. Ìbéèrè keje, ẹ tún padà síbẹ̀ yẹn pé Tẹ́ máa fi ra lókun tẹ́ ẹ ní ká. Ó yá ẹ parí òwe yìí mà.
Ah, mo tún lọ mú àbí morocco. ẹ̀yin ará ilé ẹ máa gbà mí o ó jẹ́ kí grandma mọ kíní. parí òwe lẹ́tún ni mo tún lọ mú. òwe náà ni òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n lẹ́ṣin tẹ̀lé mi òwe débi ni ẹ ṣáà máa béèrè. bí òwe bá ṣe kíni tó bá àbí tọ́wọ́ bá sọnù òwe la Òwe máa náà fi la wà fi máa wà. òwe nìyẹn ó yá ìbéèrè keje tẹ́ ẹ mú leléyìí o ó ní ó sọ wípé ta ló mọ kòkòrò lọ́yọ̀ọ́. ta ló mọ kòkòrò lọ́yọ̀ọ́. ẹ jẹ́ n bá yín ṣe àgá yẹn dáadáa ó yá ẹ lè jókòó kẹ́ ẹ wà comfortable kẹ́ ẹ lè wà comfortable kẹ́ ẹ lè Tó mọ balance sórí kòkòrò mind lọ́yọ̀ọ́. ẹ gbẹ́ mò ń tọ́jú yín sí yìí o ẹ gbọ́dọ̀ má gba question mi o tọ́wọ́ àti gba question mi ó máa di kíní o ó lágbára. queen lẹ́wà ẹ sí yìí Ta ló o mọ queen kòkòrò lẹ́wà lọ́yọ̀ọ́? ẹ káàbọ̀ 50 cent cash money ẹ káàbọ̀ sórí ìkànnì yìí àkíyín bẹ́ẹ̀ ni ẹni tó mọ kòkòrò lọ́yọ̀ọ́. ta ló mọ kòkòrò lọ́yọ̀ọ́. ṣé òwe ni kí n pa. ẹ bá wà ní pé ní. wọ́n ní ta ló bíi pé ta ló mọ ta ló mọ yẹn. kòkòrò lọ́yọ̀ọ́ òwe ni ẹgbẹ́ mi rìn débẹ̀. wọ́n máa ń lò ó fún Ọ̀rọ̀ ni. ìyànfọ́rọ̀ ta ló mọ kòkòrò ẹ lọ́yọ̀ọ́. ta ló mọ kòkòrò ẹ lọ́yọ̀ọ́ ta ló mọ ẹ lọ́yọ̀ọ́ that's ta ló mọ ẹ rí. ó yẹ ẹ bá wa parí ẹ ni mo sọ màá Oh. ẹ sì ní àǹfààní méjì láti pè yàn tó wà nílé tẹ bá níyàn láti pè. ẹ wo kankan náà ni gbogbo wa kò sẹ́ni tó mọ kankan. mo mọ̀ pé ó dà pé màmá dẹ̀ mọ ààrẹ o ẹ lè gbìyànjú ààrẹ o ẹ pe ààrẹ ẹ tẹ bá pààrẹ ẹ tún lè pe kábíyèsí. ẹ má wọrí mo fún yín láǹfààní mo ti mọ tí màá pè. mo fún yín láǹfààní fún ẹwà thank for the like thank ẹ ṣé gan I really appreciate yín ma thank you ọwọ́ yín ò ní dìbàjẹ́ láṣẹ Ọlọ́run bá mi Èdùmàrè ẹ máa bá wa like. mo ti ń pe kábíyèsí. okay take it easy with mama okay mo ti gbọ́. àbí Collins àbí thank you jàre. Collins Mayor thank you so much okay mo ti gbọ́. kábíyèsí bàbá. èmi ti gbọ́. wọ́n ní kí n parí òwe kan bí mi ìdẹ̀mọ́ òwe ọ̀hún. mo mọ̀ pé kábíyèsí máa mọ̀ ọ́ ọ gbọ́dọ̀ gbà yín lẹ̀. ó yá ẹ gbà mí lẹ̀ tú mi lẹ̀. ẹ ní sùúrù o kábíyèsí sà akínyín sà o bẹ́ẹ̀ bá màmá parí ìbéèrè yìí tí ẹ bá ti bá wọn parí ẹ̀ inú wa á dùn àmọ́ tí ẹ bá wọn parí ẹ̀ máa jẹ wá ní 500 dinar ní studio nítorí pé kábíyèsí ni wọ́n pè àwa gan ti fẹ́ pè yín tẹ́lẹ̀ pé ká tiẹ̀ pé opportunity wa lélẹ́yìí fún wa láti wá rí kábíyèsí bá sọ̀rọ̀ opportunity rèé fún wa láti rí kábíyèsí bá sọ̀rọ̀ pé kábíyèsí ó dáa opportunity lè ó yá bá mi ìbéèrè yẹn lọ wípé ta ló mọ kòkòrò lọ́yọ̀ọ́ kòkòrò lọ́yọ̀ọ́ bẹ́ẹ̀ ni sà. Ó dáa ọ ní káwọn sáré wò ó kò sí wàhálà èmi ti mo gbá Ọlọ́run o ṣé o ẹ lè pè padà 500 mi ti ń dúró báyìí 500 dinar mi ti ń dúró ó yá kò sí wàhálà ṣé ká pẹ́ǹdì ẹ̀ ní báyà wí ká pẹ́ǹdì ẹ̀. Ọlọ́run máa pè mí padà bóyá wọ́n ń ṣe nǹkan lọ́wọ́. ó dáa ó ní ká pẹ́ǹdì ẹ̀ ẹ jẹ́ kí ọ̀rọ̀ bá ń pẹ́ǹdì ẹ̀ bẹ́ẹ̀ yẹn òyìn padà síbẹ̀ èmi ìkà. ìkà of Africa àwa náà mọ̀ èmi gan mọ̀. pẹ́ǹdìn inú mi ń dùn mo fẹ́ pawó lẹ́nìí owó ti fẹ́ wọlé mo fẹ́ wọ studio. Báàmí Ọlálẹ́yẹ cash báàmí kò ní bàjẹ́ fún yín ẹ ṣé gan. Ó yá ẹ jẹ́ kí n sáré gbé yín dé bòmí ẹ mú ìbéèrè mi 1 2 3 4 ìkọ́ wà ń pending ó kù 5. ó kù 5 báyìí. ó yẹ mú nǹkan mi. ẹ jẹ́ mú 10 nígbà yẹn. òǹkà kẹwàá. ẹ tẹ̀gbọ́ ẹ máa mele
ọwọ́ mi wọ̀ mí bì ṣá. Ọwọ́ mi tutù. ọwọ́ yín wo ló ń tutù Ọwọ́ mi tutù. onírọ́ Ọwọ́ mi tutù. Ọwọ́ mi tutù. Ọwọ́ mi tutù ń bì. onírọ́ Orí burúkú mi mú. Orí mi mú. Orí mi mú. Ọ̀gá ní òǹkà kẹwàá ẹ̀ ó ti pé ẹ̀dá òòṣà mẹ́wàá fún wa nílẹ̀ bá. ọ̀ṣà Ọwọ́ mi wọ̀ mí ó tutù. Ògún Ṣàngó Ẹ̀hẹ́. Èṣù Ọbàtálá Ẹ̀hẹ́. Ọ̀ṣun Ẹ̀hẹ́. Ẹni pé iye ilé ìlọ ni. alọ Ẹ̀hẹ́. Ẹni pé olúwa ni ó ṣe gẹ́gẹ́. Ọya Ọya pọ̀ ya tẹ́lẹ̀. ẹ̀hẹ́ Òkè jí mẹ́fà. Ẹni pé ìlọ sí Mọ́remí Àjàṣu. bẹ́ẹ̀ ni Ẹni tó yàn án sí Mọ́remí náà sí Mọ́remí. òṣà ló ń Ọ̀rọ̀ tí ẹ̀ ní. Ọmọ máa ń rántí Mọ́remí nítorí ìbọn tó ṣe ni. Ọmọ máa ń rántí Mọ́remí ni. Okùn mẹ́rin. Èṣù 001 ẹ káàbọ̀ sókè kàn ní. Ẹ ti pòṣù tẹ́lẹ̀ mà. Mẹ́rin ló kù. Òkun Irọ́. ẹ̀hẹ́n. Gẹ́ngẹ́ngẹ́ngẹ́ngẹ́. Mo tún ti ẹ ti fi kan ṣe question fún wa lẹ́ẹ̀kan o. Ẹ ti fi kan dáhùn ìbéèrè kan lẹ́ẹ̀kan. Mi ò ní sọ. Tẹ́ bá rántí tẹ́ bá sì rántí. Ó yá ó kù mẹ́rin ló kù. Leo King ẹ ṣé sà ẹ káàbọ̀ sà. Olúwaṣínà ọ̀là ẹ káàbọ̀. Eégún kọ́ Eégún. eégún Ó dà ó yá ó kù mẹ́ta. ìgúnnu Ìgúnnu ó kù méjì. no ṣé méjì ló kù Ó kù méjì. ìgúnnu Ó kù méjì. lára àwọn òòṣà Òkèwùmí Gẹ̀lẹ̀dẹ́. Rónkẹ́ ẹ káàbọ̀. Ó kẹyọ kan. Gẹ̀lẹ̀dẹ́. Gẹ̀lẹ̀dẹ́ Ṣọ́ máa ń sìn ṣá. Ṣọ́ ń sin gẹ̀lẹ̀dẹ́ àbọ̀ ń ṣe ni. wọ́n ń san nígbàlẹ̀ tiwọn náà Ó dà ó yá ó kẹyọ kan. Ọ̀sanyìn Ọ̀sán àwọn típíkà kìíní lẹ̀ pa wọ́n ẹ̀dá ń pa wọ́n ibi òmíràn lè máa fòye nǹkan. Òfin lẹ́ẹ̀kan. ẹ ṣáà ṣeun Ọlọ́run ló ní mímọ̀ dání torí tẹ bá ra mi lókun ibi tó máa wọ́ mi délé Ẹ gbọ́. Ọlọ́run ló ṣe Ẹ̀yin tèmi bóò ni Táíwò Ọ̀sẹ́nátù ẹ káàbọ̀ sórí ìkànnì. Ó yá. Ó yá màámi ìbéèrè yẹn kù 1 2 3 4 5 ó kù 5 no ìkan wà ní pending okay ó kù 4 ó yá ẹ mú ìbéèrè mo ń gbé lọ mo mọ̀ tó tún ń béèrè ìbéèrè mélòó kéde máa a mọ ibi tí béèrè nọ́mbà ti béèrè dé ó dé 20 ó dé 30 ẹ tún òun rèé ó dé ó dọ́gbọ̀n ó dé 20 wọlé ẹ mú ìtẹ̀lé 15 gbà yẹn wàlá ìtẹ̀lé ìbéèrè yìí ó pọ̀ gan ni o ó pọ̀ gidi gan fa. Òkèwùmí Rónkẹ́ ẹ káàbọ̀ Fatima Ibrahim ẹ káàbọ̀ ìyá mi dáadáa ẹ káàbọ̀. ẹjọ ẹ bá ń bẹ olóòtú o kọ́ máa yàn mí gbèsè wọ́n ti náà máa ra mí mọ́lẹ̀ ni. ìtẹ̀mú ìtẹ̀ ẹ̀dá ìtẹ̀mú ìtẹ̀ Sisi Pretty ẹ ṣé gan. Ok ó ní ẹjọ́ ẹ tẹ́ wà lórí ìkànnì wa ẹ má bá wa like ẹ bá wa share ẹ bá wa comment ẹ bá wa share sí àwọn group kó lè jàǹfààní kó lè rí pé no kú iṣẹ́ ló máa ń mú orí oníṣẹ́ wú ó ṣe dáadáa ó máa ń jẹ́ kí inú èèyàn tún dùn ni ẹ ṣé gan gbogbo ẹ̀dẹ̀ bá wa like tẹ̀ bá wa share àdúpẹ́ gan àdúpẹ́ ò náà ò ní tọwọ́ yín ọwọ́ yín ò ní kọ̀sálẹ̀ àpò. Ó dà ìbéèrè tẹ mú ìrèé mà ẹ kọrin ìdárayá Yorùbá mẹ́ta péré ṣé ẹ ti rí it is Presido Bash ẹ káàsán Fatia ẹ káàbọ̀ Fatia ẹ káàbọ̀ Abdullahi thank God you are highly welcome ẹ káàbọ̀ ibi òun ṣe pé má sòyìnbó à ń sòyìnbó a lè máa fi ìbéèrè gangan ní kókó bíi orin ìdárayá Yorùbá tá a máa ń kọ nílé
ẹ ti mọ àwọn orin ìdárayá ìjó yẹn. ọmọ mò ń jó ìjó ọmọ mò ń jó kò sí ijó kò sí ijó ẹlẹ́yà lẹ́sẹ̀ mi ìjó ọmọ mò ń jó ìjó ọmọ mò ń. Ó yá ẹnì ṣó ń bẹ̀ Saheed Lawan ẹ repost ẹ ṣe gan I really mo appreciate. ti kẹ́yọ kan Okùn méjì okùn méjì okùn méjì ó yá. Ẹ wá ẹjọ nítorí Ọlọ́run mo ti ẹjọ. fèdè kọ́mọdé òwe mo rèdè kọ́mọdé òwà mo rè bolo kọ́mọ òbò mi mo rèdè kọ́mọdé. Orin ìdárayá náà ni orin yẹn orin ìdárayá náà ni Bẹ́ẹ̀. ìdẹ́kọ̀ yìí. orin ìdárayá ni Ẹ gbọ́ orin ìdárayá yìí ìdẹ́kọ̀ mo yìí. rèdè kọ́mọdé ni ẹ mọ̀ mi èdè kọjá orin ọmọ lọ wọ́n ti fọmọ ṣe mí. Ìbàdàn nǹkan orin ọmọ ń sìn àárín ẹ̀kọ́ orin ọmọ orin Orin ìdárayá ọmọ lẹ́yìn lèmi ẹ ti máa kọ̀ọ̀kan kọ. àti gbà á. ẹ ti gbà yẹn. Ó ná àwọn orin ìdárayá kan tẹ́ ká máa ń kọ́ léèwé tá a máa ń kọ́ ní kinní tó yẹ kó popular dáadáa. Mo rèdè ẹ má rèdè fọmọ o kinní ni kẹ́ ẹ ra bàbá kinní kẹ́ ẹ ra hamburger gidi pizza kẹ́ ẹ ra fọmọ ìwọ ní dédé ṣé ọmọ sọ pé èdè mélòó fẹ́ jẹ tó fẹ́ yọ. Ẹ ra hamburger kẹ́ ẹ ra pizza ẹ ra plane ẹ ra mọ́tò fọmọ. Òkè mi ló ń kẹ́ Babátúndé ẹ káàbọ̀ ẹ ṣe gan adúpẹ́ ó yá mọ́mì wá ẹgbẹ́ wa débẹ̀ àsìkò tí ń lọ. orin ìṣe wa gbogbo orin ìṣe wa Gbogbo ẹ̀ mọ orin tá máa ń kọ́ nígbà yẹn Gbogbo orin ṣe wá sí. ṣẹ́rẹ́ èrè ẹ̀rẹ́ nà igbe òbí bí gbogbo orin yẹn ẹ mọ mi ò fún yẹn mo kàn fi tì í síwájú ẹ bá mọ nǹkan tí mò ń sọ ni ó yá méjì ló kù. ọwọ́ orin tá máa ń kọ́ nígbà yẹn ẹ̀yin lẹ́ máa tún kọ́ wá nígbà yẹn pé yá kíní kan gbẹ̀ ẹ má kí n kọ́ mímọ́ ó yá. iyebíye ẹ wá ẹ ti ń ṣe kíní ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. ìyá ni wúrà iyebíye ìyá kò ṣe fowó ra. Ó yá mo ń gbọ́ Ó yá. mo ń gbọ́ kò sí wàhálà yá ẹ kọ́ tán. ìyá ni wúrà iyebíye ìyá kò ṣe fowó ra. ó lóyún mi fóṣù mẹ́sàn-án Gangan ó pọ́n mi fọdún mẹ́ta. gangan ìyá ni wúrà iyebíye gangan tí kò ṣe fowó ra. gangan no ó tẹ̀lé fowó rà kó lọ fowó rà ní mọ́kàdùn náà kó wá fìyà tèmi ṣèyà ojú àbò kó wá fìyà tèmi ṣèyà kójú ẹ̀ lè bò. A tún fi gbogbo àsìkò yìí pẹ̀lú orin tọkọ yẹn a fi ń kí gbogbo ẹ̀yin ìyá tẹ́ wà ní àgbálá ayé pípẹ́ ṣé o àdúpẹ́ lọ́wọ́ yín o pípẹ́ ẹ̀ tí ẹ̀ pọ̀ wá wálé apá àti ẹ̀ tara yín jáde lásán ìjó ìkíní lẹ́sẹ̀ lásán ni ẹ̀yin àdúpẹ́ náà àdúpẹ́ lẹ́wòrà àdúpẹ́. yín táyé kọ́yìn ìjó lẹ́sẹ̀ ẹ̀yin náà lẹ́wòrà yín táyé kọ́yìn ìjó lẹ́sẹ̀ ẹ̀yin náà lẹ́wòrà yín. Àánú mo rí gbà gangan ẹ káàbọ̀ sà. Àdìsọ́ di alásàrà tó nìyẹn o àti ìlú bandris nìyẹn o. mo ti gba mẹ́tẹ̀ẹ̀ta. tó ọgbà ẹ jẹ́ ká fún wọn látẹ́wọ́ ẹ ká fún wọn látẹ́wọ́ kò sí wàhálà. ẹ yá fún látẹ́wọ́ bá ó kù mẹ́ta wọ́n ní pending nìkan wà ó kù mẹ́ta ó yẹ já lọ. Tani G ẹ káàbọ̀ sórí ètò Fathia ẹ káàsán mà ẹ káàsán ẹ bá wa like ẹ bá wa share ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé like yẹn lọ fà ẹ jọ̀ọ́. Òǹkà ogún nọ́mbà 20. Kódà tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹgbẹ́nu sí máìkì dáadáa. ẹnu wa wà ń bí máìkì gbogbo ayé náà ló ń wò wá. Oníkọ́ mi ti fẹnu pè bí. Mo ti fẹnu kó. Eléyìí dùn. Mo tún ti fẹnu kó jáde. Eléyìí dùn. Ọlọ́run á ṣàánú mi. Eléyìí dùn. Ṣé kí n fún yín? Bó ṣe máa ń dùn náà nìyẹn fún mi. Kí n fún yín àbí? Ẹ dáṣì mi nì. Kẹ má wulẹ̀ béèrè. Ó dáa ẹ jẹ́ kí n fún yín ẹ jẹ́ eléyìí rọ̀. Mo sọ létò orí ètò tó kọjá orí ètò mo sọ bọ̀ ó yẹ gbọ́ bóyá ẹ gbọ́ tó bá ń tẹ̀lé wa dáadáa wọ́n á mọ̀ wọ́n máa mọ̀
Ó yá, ẹ̀ka òǹkà álífábẹ́ẹ̀tì ní èdè Yorùbá. A B D E F G I J K L M N O P R S Ş T U V. Ẹgbẹ́ yẹn aráalé, ó dà pé mi ò mọ̀, ṣé wọ́n gbà á? Ọmọ́táyọ̀ ẹ káàbọ̀ sórí ìkànnì Insight in Libya lábala Ṣó Tó Gbangba Sùn Lọ́yẹ́. Mo gbà á. Tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa, ẹ pè wá, ẹ̀yin náà ẹ wá sórí ètò, ẹ darapọ̀ mọ́ wa. Bẹ́ẹ̀ ni. Ó yá, ẹ gbọ́, ṣé wọ́n gbà á? Kọ́ ka òǹkà álífábẹ́ẹ̀tì lédè Yorùbá, bọ̀ èmi ò, ẹ mọ̀ pé ọmọ yẹn nílé mi ò mọ̀ dáadáa. Mọ́mì wa, mo fẹ́ gbọ́ nǹkan kan níbi àti ìbẹ̀rẹ̀ yẹn, ẹ bá ń tún kà. A B D E F G I J K L M N O P R S Ş T U V. Ṣí Ṣí. àbí tí mi ni? Ẹ gbọ́, ṣé tí mi ni? Níbo ló ti ṣe ẹyin tẹ̀kùn ẹnì kan iná lálẹ́ cash ẹ máa rẹ́rìn ẹ̀rín máa ń dùn yàn ẹ̀rín máa ń dùn yàn òkè fún mi ò yẹ ẹ ṣọ́ àgbà. Mo gbà mo ráyè. Ṣé ẹ ti rí fún ẹ fẹ́ ṣẹ̀dẹ̀ lọ́lé tẹ̀ fẹ́ ṣe kí ni tẹ̀ fẹ́ kó ẹrù lọ sílé àti ní a ní àwọn company kan tí wọ́n ń pè ní Merchant Musada World Limited. Company yìí kò ń ṣe company ẹnìkan, company àwọn tó jẹ́ ọmọ Áfíríkà, tó jẹ́ Áfíríkà, òun ni àpèjọ orúkọ yìí, Áfíríkà, òun ni wọ́n Musada, àwọn àpèjọ àwọn Áfíríkà, kò ń ṣe company ẹnìkan. Ó wà ní Libya, ó wà ní US, ó wà káàkiri tó bá yàn push ẹrù. Ṣé ti bá fẹ́ push ẹrù lọlé, ẹ pè Insight in Libya, wọ́n á darí yín. Bó jẹ́ pé ẹ fẹ́ ra fíríjì, fẹ́ gbé lọlé, wọ́n á yín gbé. Ẹ fẹ́ ra kúṣà, ẹ fẹ́ gbé lọlé, wọ́n á bá yín gbé. Gbogbo ọmọ ẹlò kéékèèké tá a máa ń tà lé wọn, wọ́n ń ṣe bá yín gbé lọlé. Shipping ni o, shipping ni. Ó dẹ̀ wí fún kẹ́ ẹ fẹ́ ra kẹ́ ẹ ní mọ́tò tẹ́ fẹ́ gbé lọlé, wọ́n á bá yín gbé. Bẹ́ẹ̀ ni Merchant Musada World Limited, owó wọn ò sì ga lára. Pàápàá tẹ́ ẹ bá wá ní láti Insight in Libya, owó wọn ti tún wálẹ̀ díẹ̀. Bẹ́ẹ̀ ni Merchant Musada World Limited, import and export. Libya ló wà o, Libya ló wà. Kẹ́ wà ní Tripoli, kẹ́ wà ní Benghazi, ẹ wà ní Zawiya, kò síbi tẹ́ ẹ bá wà tí wọ́n ṣe kíni tí wọ́n ní bá yín gbé. Àyàtọ̀ sí bá wà ní Sábà, ẹ mọ̀ pé yẹn ti ń bọ́ sọ́nà ilé lọ́hùn. So ẹ̀gbọ́n ṣé ká fún wọn? She try, bẹ́ẹ̀ náà try, bẹ́ẹ̀ náà try. Wọ́n try. Wàláì mo dẹ̀ mọ̀. Bẹ́ẹ̀ ni Libya la wà ní Tripoli. Ọládìméjì Àyìnkẹ́ ẹ káàbọ̀. Ẹja fún wọn. Ṣé ẹ ti rí pé ẹni mọ ni ló ń ṣe ni o, ṣọ́ra o, ẹni mọ ni. Ẹ rí pé lọ́yẹ́ gbà yín lọ́tún ṣe yín báyìí. Ẹ̀bẹ̀ mi ò ní sọ̀rọ̀. Ìgbà tá a bá ní pé ẹ má wò wọ́n lẹ́yìn. Irọ́ ní ti tẹ́lẹ̀ yìí. Ẹ̀yin olùfẹ́ wa, mo ti fún wọn, mo ti fún wọn. Ẹ ṣe oúnjẹ ààrẹ gbogbo ẹ̀ yìí. A wà ní sáìdì Titash, bẹ́ẹ̀ ni sáìdì Titash la wà. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n fún yín, mo ti fún yín nìyẹn. Ìbéèrè yìí kù méjì. One is pending. Ṣé ìtùkù méjì báyìí yàtọ̀ sí pending? Pending ẹyọ kan, ìbéèrè méjì ló kù. Kọ́ máa ṣe mí lé ni. Ó yá, ẹ mọ̀ nǹka ó, ẹ jẹ́ ká lọ ẹ mọ̀ nǹka. Ẹ wá mú nọ́mbà 9. Ẹ jọ ẹ̀yin tẹ́ bá wà níbẹ̀, ẹ wà lé bá wà láì tẹ́ bá wà ṣí ẹ̀, ẹ jọ ẹ wà láì tẹ́ bá wà ṣí ẹ̀, ẹ bá kọ́mẹ̀ntì, ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ wà lórí ètò.
Ṣóbọlá ẹ káàbọ̀ sà ẹ bá ṣe ìbéèrè tí mo fún wọn ṣé kò rọ̀ láàrin màtí ṣé kò rọ̀ ó dà ìbéèrè sọ pé ẹ mọ̀ lórí Yorùbá dáadáa níbẹ̀ mọ́ ẹ fi bẹ́ẹ̀ mọ̀ Yorùbá ọmọ Yorùbá mọ̀ lóò gbọ́n ní nípa lọ́pàá. tí n bá ní ọmọ Èkó ni mí ìlú Èkó náà bí mi sí ní Lagos Island mo dàgbà sí mo jẹ́ òkú láti ṣùgbọ́n mo kọ́lu ni mí mo jẹ́ so ọ̀nà nǹkan tẹ̀sán yẹn. ẹ wo mọ́ mi wá ẹ bá béèrè nǹkan lọ́wọ́ mi nípa Èkó sí láti rí mọ́ta lọ fà máa ẹni pé mọ́ mi wá ń bẹ̀ ní ibẹ̀ o pépé máa já lọ wọ́n gba àwọn Èkó yẹn. Lagosian la gbé wá sórí ètò Lagosian la gbé wá Èkó ẹ̀yin aráàlú ẹgbẹ́ Lagosian la gbé wá sórí ètò lénìí ó dà níbo ìlú wo nílẹ̀ Yorùbá làwọn ìbejì pọ̀ sí náà. ìlú Igbó-Ọrà mi tó ti ń jẹlá. tó ti ń jẹlá ẹ̀ẹ́dẹ̀ ṣọ́ọ̀mà. bí ìjẹ̀mọ̀ gbẹ̀ mo rí lórí Facebook báàlẹ̀ ṣe wá mọ̀ ibẹ̀ mo ti gíráàpù ẹ̀. Facebook tó wá gíráàpù ṣe wá sọ pé mo tẹ́lẹ̀ mi mọ Igbó-Ọrà mi lè bẹ̀ rí. ẹ wá sọ pé mo tẹ́lẹ̀ oríjìnà ni wọ́n pọ̀ méjì ní bí ìgbà tó ń bọ̀ mí tiẹ̀ rẹ̀. ẹgbẹ́ bas ẹ káàbọ̀ wọ́n pọ̀ méjì ni wọ́n pọ̀ lẹ́nu iná. wọ́n pọ̀ ní yáyáyá. tó àtúmù yẹn náà. eléyìí ọgbà Ọlọ́run máa ṣe. ọgbà the glass yes ó wà kó ìkan pẹ̀lú pending kan á padà sórí pending yẹn sórí pending yẹn gbọ́dọ̀ ibi tí owó tèmi wà nù ọkàn mi tí ń ti cash out nù ó yà ẹ mú béèrè ìbéèrè. mo ti mú kejìlá. kejìlá fẹ́ mà ẹ jẹ́ ìpànìwó ó má jẹ́ ètò tó bá ti jẹ́ ètò. ẹ̀yin náà gbé nǹkan ṣe ẹ̀yin náà má mi kàn àbí kẹ́ bá ń padà sórí ìkẹwàá. nǹkan ti ṣe mí kọ́ yẹn. jẹ́ kí n sọ mà ẹ jẹ́ kí n sọ. Big Baz ẹ káàbọ̀ ẹ ṣé kí ló ṣẹlẹ̀ pẹ̀lú nẹ́tíwọ̀kì wa jọ ẹ bá wa láìkì dáadáa nẹ́tíwọ̀kì ẹ máa ṣe ségesège ẹ jọ ẹ gbé wa lọ fà ẹ bá ń gbọ́ wàtà tó ṣe máa ń sọ ẹ wàtà wà lọ fà. bóyá ìbéèrè ẹ mú ilé mà ẹ pàdé òwe mà. kò sí ọ̀kan mà. ó sọ pé bí ebi bá ń pa káwí kí ni ìparí ẹ̀. bí ebi bá ń pa ní káwí. bẹ́ẹ̀ ni mà. ẹ̀yẹ́ ká lẹ́tẹ̀ ń wò mí nílé kí ni ìparí òwe yìí bí ebi bá ń pa ní káwí. ebi bá ń pa oúnjẹ mọ̀wé náà ebi bá ń pa ní káwí. bẹ́ẹ̀ ni mà. èwo la bọ̀rọ̀. ẹjọ́ ṣe ń gbọ́ sáùndì wa níbẹ̀ yẹn ẹjọ́ bá ń gbọ́ sáùndì wa tó bá ń gbọ́ wa ẹ kàn ṣe yes ẹjọ́ ẹ bá wa táìpì yes tẹ bá ń gbọ́ sáùndì yẹn dáadáa ẹjọ́ ẹ bá wa ṣe yes. ebi bá ń pa ní káwí èwo ni fún mi jẹ àbí báwo tiẹ̀. wọ́n ti fẹ́ gbà á wọ́n ti súnmọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n ti súnmọ́ bẹ́ẹ̀ wọ́n súnmọ́ bẹ́ẹ̀ mo bẹ̀ wọ̀ ni. fẹ́ súnmọ́ bẹ́ẹ̀ ṣá ó dẹ̀ dùn mí ẹ gbọ́dọ̀ gba eléyìí tó rẹ̀ ti súnmọ́ bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ ẹ̀ ti sọ yẹ ìbẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ti sọ ẹ ti gbẹ́nu lé bẹ̀rẹ̀ ó kọ̀ kó kẹ́kọ̀ọ́ dé bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ẹ gbé mi dé bẹ́ẹ̀ mà ẹ gbé mi dé bẹ́ẹ̀ ẹ gbé mi dé bẹ́ẹ̀ ẹ gbé mi dé bẹ́ẹ̀ o ẹ gbé mi dé bẹ́ẹ̀.
gbé mi rìn. Lórí ẹ̀wà ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ gbọ́ mo tẹ̀ ẹ́ owó ní àbí ọ̀rẹ́ mi ká sì lọ sí rẹ́sítọ́rántì tó jẹun ókè ó ti yé mi pọfẹ́tẹ́ fadlis ogun ẹ̀mí ẹ káàbọ̀ sàbọ̀ lọ́dọ̀ ẹ wo bí bá ń pa ní ẹ wo láìpẹ́ ẹgbọ́dọ̀ yìí ẹ máa ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ dáhùn òwe ẹ̀yin dẹ̀rẹ̀ jẹ́ mọ̀ pé ọmọ síríkà Yorùbá ọmọ Oǹdó ẹ to be precise ẹ wá lọ ẹ fẹ́ sọ àjọ àsùnmọ́ wa láàyè ẹ Ifáṣọlá àwọn ẹgbẹ́ ẹ káàbọ̀ sà ẹ jẹ́ bá wa láìpẹ́ bá wa ṣe tẹ́bi bá ń pa ní. má sóyìn gbogbo ó ń gbé wọn débẹ̀. mo ti gbé yín débẹ̀. gbé mi débẹ̀. ẹ̀bọ̀ ibi wàá ṣe máa sọ bẹ́ẹ̀ sóyìnbó ẹ̀ lè sòyìnbó ìbéèrè lábẹ́rẹ́. gbé mi débẹ̀. bébí bá ń pa ní ká wí. ẹ mọ̀ pé tẹ́bi bá ok ó ṣẹlẹ̀ báyìí pé ibi pa yín sìn ẹ wá ń kanra. ok ibi pa yín ẹ wá fi kanra ẹ wá máa fi kanra àmàjẹ́. ẹ bá pa ní ká wí èwo ni ẹ ti sọ àyọ̀ ẹlẹ́ẹ̀kọ́ bọ̀ ẹ̀ tí get èwo ní gbẹ̀ngbẹ̀n ó yá ẹ gbé mi débẹ̀ mà. bébí bá ń pa ní káwí. èwo ni kí ló jẹ àbí báwo tí ẹ dé. èwo ni kí ló jẹ kọ èwo ló jẹ ló fẹ́ jẹ. yéè ẹ tó máa pèèyàn ẹ méjì sí méjì ẹ sì lójì ó kẹ́kọ̀ọ́ ẹ lọ gbọ́dọ̀ sí ní ẹni ìbéèrè ìbéèrè ẹlẹ́yẹ lè máa ń kó ẹ̀kọ́ náà padà. no ti tán o. ló pẹ́ndì nìkan ló kù lẹ́yìn. ó ní lẹ́yìn ilé ìgbà tí dáwọ́ lè ó kú pẹ́ndì ẹ̀kọ́ bẹ́ẹ̀ lè pè é ẹ pẹ́ nìkan lẹ́ẹ̀kan wọ́n tẹ̀lé mọ̀ lọ́wọ́ nípa ẹ̀kọ́ lè nìkan bẹ́ẹ̀ lè pè wọ́n. ẹ̀yin lè máa tẹ̀sí náà. mo tún sọ dáhùn wọn tó lè ràn yín lọ́wọ́ ó jà kò sí wàhálà kankan. ẹ jẹ́ ń pe brọ́dà mi kan. ẹ̀rọ ti kó ó wá sí wà ńlẹ̀ tàbí gbà. pẹ́ẹ́nì yẹn gangan ni mo fẹ́. lórí pẹ́ẹ́nì yẹn ẹ lè méjì papọ̀ lọ́wọ́ wọn nǹkan bá mọ̀ déédéé. ẹ lè ṣe méjèèjì. ọ lè ṣe ẹ béèrè tó bá mọ̀ ó sì wà là ọyọ yín yẹn ọtí ọ̀yẹ́kẹ́ fún wa lówó nìyẹn bọ́ lẹ́ni ọ̀tẹ̀ irọ́ ni àti ìgbówó kò ní bí lẹ́ni náà. ẹ̀yin ará lé ẹ má bínú jàre ẹ mọ̀ ọ̀nà àtijọ́ ọ̀nà àti mọ̀ ni tó bá gbà yẹn kò lè yọ ọkọ fún mi gbọ́dọ̀ ládùn mọ́ inú wọ́n yọ bẹ́ẹ̀ bí àti káàbọ̀ sókè kan ìtìlẹ̀ ẹ káàbọ̀ ẹ láìkẹ́ wa ṣe ẹ wà ọ̀fẹ́ǹtì ẹ jọ̀ọ́ ẹ bá wa post bẹ́ẹ̀ ni. àbí ní ìsìn dọ́ọ̀lù ẹ jẹ́ máa fi tíbi yẹn ká jíìn ẹ jẹ́ máa fi tọ́. Tábà yóò kò sí ní táwọn wíwú. Wọ́n ti gbé. Hello brother mi. Hello. Ẹ ṣì sà ògbó ẹ̀mí. Mo wà ní ṣòro bá sùn lẹ́yẹ ni. Wọ́n wá béèrè òwe lọ́wọ́ mi mọ́. Wọ́n ní tá a bá yí. voice ẹ̀ dẹ́ pé ó jọ voice ẹni tá a mọ̀. Wọ́n ní tí a bá oyè sọ. ẹni sùúrù kó lọ́dọ̀ náà bá lè ṣì ní alẹ́ mọ́ lábẹ́ gbà papọ̀. sọ bóyá wọ́n bí i. ó dà gbọ́dọ̀ ìbéèrè lélẹ́yìí ó béèrè pé tébi bá pani ká wí. bébí bá ń pani ká wí. Wọ́n ní tébi bá ń pani ká wí. ẹ parí ẹ̀ fún wa. Ẹ bá ń parí ẹ̀. Lọ́dà kan fẹ́ bọ́ ẹ̀. ok. àtúnfún wọn kejì yẹn náà wọ́n tún lè ràn yín lọ́wọ́ lókejì yẹn náà. ìkejì yẹn ni pé ta ló mọ kòkòrò lọ́yọ̀ọ́
tẹ́tẹ́ mi ò gbọ́dọ̀ má jẹ lẹ́ni. Tẹ́tẹ́ mi ò gbọ́dọ̀ má jẹ, kò gbọ́dọ̀ má jẹ. Yéyéyéyé. Wọ́n fẹ́ gbogbo ẹ̀mí. Irọ́ o, bá a bá yó kò sẹ́ni tá a máa wí fún. Tó bá tẹ̀ wí fún yàn, tó máa mọ̀ pa yó, ikú wa máa yọ tán bọ́n sí tàrá ẹ̀. Kí ló sọ pé ṣé ká dúró yìí? Àti gbogbo ẹ̀yin tẹ́ǹdì tẹ̀mí o, kò sí ohun tó kàn yín o, tẹ́ǹdì. Ṣé ẹ jẹ́ ká kó lóore? Ẹ wo, ẹ fún mi ní owó mi kí n máa lọ ká mọ̀ pé ẹ jọ owó mi ni ẹ fún mi, ẹ jọ nítorí Ọlọ́run ká mọ̀ pé ó ti lọ bẹ́ẹ̀ yẹn. Kí ni pẹ́sọ̀ mi lórí top end? Ẹ̀rọ Ọlọ́run wọ́n ní ká change question fún wọn, ẹgbẹ́ ọ̀yà ara lé. Àbẹ́ẹ̀ rí o, wọ́n mi wá retí expo, bẹ́ẹ̀ ni wọ́n retí expo, wọ́n dẹ̀ lè rí expo ń bì. Ká nà sí expo, yes, I tell you. Ṣé ká nà sí expo? Mi ò rí expo. Ẹ̀dúró de expo yàtọ̀ expo rẹ̀ ti ṣe báyìí, ṣọ́ọ́tì lọ́sọ̀ máa. Ṣọ́ọ́tì sọ. Èèyàn mi ẹ̀ẹ́dẹ̀ wà létẹ̀ wà gbogbo yín pátá. Lọ́dọ̀ expo ta. Àná òkè mi ò rí gbà. Ó lágbára. Ó lágbára. Èmi mi ò ní gbà kíni. Ì máa gba owó yẹn kó o bí sẹ́ ọmọ mọ́mì ni kò mú pọ́ọ̀sì ẹ̀ wá. Wọ́n fẹ́ bribe ara wọn. So máa lè fún wọn ní nọ́mbà ní máa lè fún wọn. Títí pretty ẹ wo I really appreciate it, thanks for the like. Ṣé ẹ lè sọ lórí. Ẹ wo asẹ́ni tó sọ náà ni. Definitely kò ń ṣòwe right away. Ìyá ọ̀gbìn tàbá ọ̀pọ̀ òwe yẹn náà àwọn òwe máa ń kẹnu ju àwọn lọ, òwe máa ń kẹnu. Ó dà ẹ yẹ kí n wá, ẹ yẹ kí n ṣe báyìí. Màá sọ méjèèjì fún yín kí lẹ máa fi bribe. Ó yẹ bribe mi. Ẹ yẹ kí mo fẹ́ ṣoore ní báyìí. Kóore máa di mọ́ mi. Ó ti ná bọlé lódì ìlú mọ̀ọ́ká. Ó ti ná bọlé lódì ìlú mọ̀ọ́ká. Ìgbà tó ń fún ẹ̀ṣọ́. Ìyẹn ti ẹṣin ọba yẹn náà lẹ́yìn wà lẹ́nu yẹn o. Ti ta ló mọ kòkòrò lọ́yọ̀ọ́. Òun ni ta ló mọ nígbà tó ń pako fẹ́ṣin ọba. Ó ti ná bọlé lódì ìlú mọ̀ọ́ká. Nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn. Ní à ń gbọ́ wọn, ó ń dún rekete. À ń gbọ́. Nǹkan tí ó dẹ̀dẹ̀ ṣe ó ṣẹlẹ̀ nígbà yẹn ni pé ọmọ bí ẹrú kábíyèsí ni wọn ò mọ̀, wọn ò dá mọ̀. Wọ́n nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn wá lọ ti ná bọlé. Ìkejì wa ń kọ́. Wá fọ́nká. Ìkejì bá mi ṣe é ti gbọ́ bẹ́ẹ̀ yẹn. Pretty Sophie ẹ káàbọ̀. Tí ìkejì yẹn bébí bá ń pa ni ká wí.
òun ni ìkejì. Èwo ni bó o bá tẹ̀ mí mọ́lẹ̀ wọ́n gba aṣọ ọwọ́ rẹ. Mo mọ òwe tán pa yìí ó dẹ̀ sálẹ̀ lórí mi. Ọlọ́run bá ń gbọ́. Mo sọ fún yín Mo lẹ́ẹ̀kan máa ń wípé gbọ́ dáadáa nínú mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé ẹ ti fẹ́ ṣe mo kí ń ni sọ lẹ́ẹ̀kan mo ní mo dẹ̀ mọ̀ o. ẹ ti fẹ́ ẹ ti mọ̀ bẹ̀rẹ̀ ẹ rántí mọ́ ni. Èwo ni tó bá tẹ̀ mo mọ òwe yẹn. tó ìwo ni ebi ń pa tó bá tẹ̀ mí mọ́lẹ̀ bá gba aṣọ ọwọ́ ẹ o ṣe máa gba aṣọ ọwọ́ mi ṣé bí ń pa ẹ ni ebi bá ń pa ẹ gangan sọ̀rọ̀ ká mọ̀ ká fún ẹ lóúnjẹ. òun ni màmá mélòó lẹ gbà báyìí ẹ gba ẹṣin mẹ́ta ẹ gba. Mo gba mẹ́jọ. méje ni. Mo gba mẹ́jọ. ẹ gba mẹ́jọ méje lẹ gba. Mo gba mẹ́jọ. gbogbo ẹ ló wà lánàá àkọsílẹ̀ a máa kí ẹ. tó gbogbo ẹ̀yin jẹ́ lólùfẹ́ wa nínú ayé ní Science and Media àpáta kéyìn àṣeyín pẹ̀lẹ́ ẹ ṣé gan ẹ ṣé dúró tì wá bẹ́ẹ̀ ṣe ń like bẹ́ẹ̀ ṣe ń share bẹ́ẹ̀ ṣe ń bá wa bẹ́ẹ̀ ṣe ń pọ́n wa Ọlọ́run bá mi dùn rẹ̀ kò ní yẹ̀yẹ́ oníkálukú yín o agbára Ọlọ́run bá mi dùn rẹ̀. ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí nípa Yorùbá Day tí àtúrí ẹ̀ wá gangan òun eléyìí Yorùbá Day tí a fẹ́ ṣe Yorùbá Day tá a fẹ́ ṣe òun lè kò dẹ̀ sí wàhálà mo kọ́ tó bẹ̀rẹ̀ oríṣiríṣi ètò ló ti wà nípa security nípa ti àṣẹ láti ọ̀dọ̀ àwọn tó kù àwọn onílùú àti gbàṣẹ́gbò ẹ̀ tí ó ti lọ ní mẹ̀lọmẹ̀lọ ní èyí tá a fi ń lọ sọ́dọ̀ àwọn tẹ́pẹ́ nìkan ṣo ló ń ṣe nǹkan tá a dẹ̀ ń lọ tá à ń jó tá à ń yọ̀ tá à ń padà wálé tá a bẹ̀rù wípé tí wọ́n bá ṣẹlẹ̀ nǹkan tó fẹ́ dùn eléyìí tó wá jẹ́ pé 100% security guarantee tí kò ní sí nǹkan kan tí ò sí wàhálà òun lélẹ́yìí ẹja túyáyá ẹja túyàyà ẹ jẹ́ ká ṣe kí ni ká pàṣà wálé ká pọ́n ibi tá a ti wálé Yorùbá Day ó máa wáyé ní December 26 ọjọ́ Friday ló bọ́ sí December 26 ní Boxing Day ọjọ́ yẹn náà ni ó máa bọ́ sí. aṣọ tẹ́ẹ̀dẹ̀ rí aṣọ wa náà lélẹ́yìí òun lẹ̀ ń wòye aṣọ àǹkárá tí o máa fi wọlé tẹ́ ẹ máa rà òun rèé tí ó jẹ́ wọ́n tà ní 120 dinar ọ̀pá mẹ́rin 120 dinar ẹ bá fẹ́ ra ọ̀pá méjì ẹ wá àwọn tó jẹ́ fẹ́ ra ọ̀pá méjì ọmọ á gé fún yín 60 dinar ọ̀pá méjì òun ni wọ́n tà á. ìwọ tó bá jẹ́ pé o fẹ́ ṣe kí ni o fẹ́ pàfọ́ọ̀mù ó ní nǹkan tó o fẹ́ ṣe láti fi gbé àṣà Yorùbá lárugẹ o fẹ́ kọrin ni o fẹ́ sùn jálá o fẹ́ kéwì o fẹ́ ṣe kọ́ńtẹ́ǹtì o fẹ́ pàfọ́ọ̀mù anything tó bá fẹ́ ṣe ẹ pè wá sórí nọ́mbà yìí 093 02 22271 093 02 22271 tàbí 092 20 98 142 tàbí 094 58 92 688 094 58 92 688. ó dà fún ẹ̀yin tẹ́ bá fẹ́ ra bánú sọ ìyá mi ẹ káàbọ̀ mà aṣọ yẹn. Ọkùnrin ni bánú sọ. no bánú sọ ti wà kọ́ bánú sọ obìnrin lélẹ́yìí ti aṣọ 120 dinar ni mà 120 dinar ni aṣọ ọ̀pá mẹ́rin dẹ̀ ni bọ̀ tẹ́ bá fẹ́ ra ọ̀pá méjì ọ̀pá méjì tẹ́ bá fẹ́ ra ọ̀pá méjì ẹ lè ra ọ̀pá méjì ẹ máa ṣe kí ni ẹ pín ní ìyẹn jẹ́ 60 dinar ẹ pín ẹ̀yà tẹ̀yìn ọ̀kan bẹ́ẹ̀ ni akínyìn Bright akínyìn ẹ káàbọ̀ Michael Ṣóbọlá akínyìn sà gbogbo ẹ̀yin tá a jọ ṣètò lónìí lórí ìkànnì yìí akínyìn ẹ ṣé gan a appreciate yín agbára Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ ní ṣe lásán ẹ ní ṣàṣedànù wọn ò ní gbàgbé yín sínú ìlú yìí gbogbo wa á jọ délé láyọ̀ àtàlàáfíà ẹran ara wa kankan ò ní ṣe kí ni kò ní wọlé sínú ìlú yìí agbára Ọlọ́run ẹ ṣàmì kẹgbẹtọ àdúrà mi tó màmí ẹ ti gba ìbéèrè méjì kí ni mo fẹ́ fún yín báyìí. Orin tẹ́ ní kọ́ńkọ́ ṣé mi ìgbà yẹn. orin tẹ́ ìyẹn ìdárayá lásán nù ìdárayá. Mashat Musada ọ sì wà ń bẹ̀ tẹ́ ẹ bá ti ṣe kí ni tẹ́ ẹ bá fẹ́ sẹ́ǹdì ẹrù sí Nàìjíríà Mashat Musada tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀
Merchant Musada wọ́n ń Ó bọ̀ súnmọ́ lórí ètò wọ́n ń bọ̀ lórí ètò wọ́n máa wá wọ́n tún máa wá bá wa sọ̀rọ̀ nítorí àwọn kan ti kẹ́rù lọ tó ti tẹ́rù wọn ti kíni tó ti fẹ́ máa lọ báyìí tó bá fẹ́ ra ìwọ tó jẹ́ ẹni tó ń tajà ńlé ó lè ra ààyè nínú kọ̀ńténà tó bá yẹ pé kò ń ṣe nǹkan tó fẹ́ gbé ó pọ̀ dáadáa ó lè ra ààyè nínú kọ̀ńténà láti ilẹ̀ dé òkè wọ́n máa wọ̀n fún ẹ ibi tó wọ̀n fún ẹ yẹn ó máa to ẹrù ẹ síbẹ̀ láti ilẹ̀ dé òkè gbogbo nǹkan tó bá wùn tó bá tò síbẹ̀ ààyè ẹni ìwọ ló ní ò bá mọ̀ kó gbé mọ́tò sínú pálí ọ kó gbé mọ́tò sínú báàgì tó bá ti lè ṣe ààyè ẹ ló máa manage tó máa fi bẹ́ẹ̀ dé ilé o lè wọ mọ́tò kó gbé sínú pálí kó wá gbé sáyè tó fún ẹ yẹn tó bá ti possible kò sí wàhálà pè wá tẹ bá ti fẹ́ sẹ́ǹdì ẹrù lọlé tó ayin ẹ jẹ́ kí n fún mọ́mì wa ní kinní ṣe láìkẹ́ wọ́n fún mi kùn. mo fẹ́ fún yín ní kọ́ọ̀pù ni eléyìí ó máa wúlò gan-an pé méjì ló wà nínú ẹ wò ṣe ti rí. wọ́n fún mi kùn ní last time tí mo wá. wọ́n fún yín láti wá mo mọ̀ mo kọ́ fún yín wọ́n fún yín láti kí ló fún yín láti àtàwọn wá kí ni kí ló fún yín láti àtàwọn. ẹgbẹ́ ẹ ti jẹ̀bùn wa wọ́n mi wá jẹ̀bùn wa wọ́n ti jẹ̀bùn wa ẹ jẹ́ fún ní glass cup yìí ẹ lè máa fi mú mi ẹ fi mú mi ẹ máa fi bá mi ẹ mọ̀ ó máa tẹ́ máa ń tu o ẹ bá omi sínú ìwà yìí kò ní àná àfi tó bá fọ́ kó máa dànù ẹ yára alẹ́ gbọ́ ṣé ẹ fún mọ́mí wọ̀ ìgbà ọ̀gbìn pọ̀ láti ọ̀gbìn àfihàn ní ṣàmì gíláàsì ọ̀nà òun ò fẹ́ ọ̀nà òun ò fẹ́ good afternoon ọ̀gá mi kò ní bàjẹ́ màlá sọ̀rọ̀ àlè ìfà ọ̀gá ẹ̀sẹ̀ sì ń ṣeun gan tó ṣé ẹ ti rí pé ṣé o jẹ́ pé mo fẹ́ rí báyìí. wọ́n dá òtù mi o wọ́n dá òtù mi ẹ̀yìn nǹkan tí mo fẹ́ fún wọn ó bẹ̀ ẹ̀ ká lè jẹ́ sí rí ẹ̀yìn nǹkan tó fẹ́ fún wọn ní blender ó máa blender tó ṣàkóso mẹ́rẹ́mẹ́rẹ́ sẹ́ẹ̀tọ̀ tí tó ń bá ti máa blender prẹ́m. ẹ bí ṣe ṣe ń sí. ọtún náà ò fẹ́ fún mi ọ̀nà òwà náà ò fẹ́ gbà lọ́wọ́ mi kí n dá nǹkan mi padà mà ṣé dá nǹkan mi padà mà. báwo la kò ní bàjẹ́ ayé ìbò ní yẹ ṣèbọ̀lá ẹ̀ tó ní orúkọ iléeṣẹ́ wa Insight Libya àti gbogbo àwọn òṣìṣẹ́ láti ẹ̀yìn àwọn olólùfẹ́ wa ọ̀nà àmì blender yìí àgbà ọlọ́run adé ṣe àpè yẹn tiẹ̀ wá pé fún wa ẹ̀ ń jẹ́ ìyá tẹ jẹ́ fún wa lábẹ́ ọlọ́run àmì wa yín tè agbára ọlọ́run bá mi Èdùmàrè bẹ́ẹ̀ má gbàgbé pé ẹ̀jẹ̀ mi ní owó má gbàgbé mo kàn ní ká yín létí nítorí inú program yẹn torí ẹ̀jẹ̀ yẹn bẹ́ẹ̀ ni sọ́kọ́ ọlọ́run ká lè fi yẹra bíi tí fìyẹ́ dáadáa sọ wọ́n á mọ̀. ṣé ẹ rí ọlọ́run tí kò ṣe wọ́n ti kọ́sítọ́mù lọ èmi gan-an ní ìbára wọn kan wá kó. kò ní mí ni. màá kàn kó fáwọn mi tán lè gbọ̀ngàn tán tí náà lè ṣe bùlà lẹ́nu wọn níjọ́ lọ́ọ̀dì 26. ẹ káàbọ̀ ṣe é sìn yín ẹ̀yìn lọ́dọ̀ ẹ ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀jọ̀ bá wa ṣí ẹ̀kẹ́ bá wa ẹ bá láìkí ẹ̀wẹ̀jọ̀ ẹ subscribe sórí Insight Libya bẹ́ẹ̀ ni ẹ bá subscribe sórí Insight Libya mọ́mí wa ṣáájú pẹ́. ẹ tó lọ ó yá ẹ fún wa ní àmọ̀ràn díẹ̀ ní ṣókí fún gbogbo àwa tá a ṣe wà Libya yìí níwọ̀n bàtà tí pẹ́ẹ́tẹ́ ti mọ ẹni mọ ọ̀tún ẹni mọ yàtọ̀ sósì ẹ kò fún alámọ̀ràn ṣókí tá a ṣe máa ṣe ìgbésẹ̀ wa díẹ̀ àtàwọn pàjùlọ àwọn táyà wọlé síbi jẹ́jẹ́ rí torí ẹ mọ̀ pé àjẹ́ là ń ṣe kíní jù sí láti gàgà yìí bá ẹ fún wa ní àmọ̀ràn tó ní ṣókí tó máa ṣe gbogbo ẹ̀ tó máa lọ. Ọmọ tí wọ́n ní fún gbogbo wa náà pátá tí ò ní pé wà ó tó ká má tó ká má tó.
kó kà á. ẹni náà gbọ́ngàn tẹ́ pẹ̀lú mọ̀ sọ báwo ṣe rí báwo ni ṣé òun ní àbíyẹn rí. ẹ mọ̀ sí ìyá ti parí ìbò ń bèèrè ní. èmi mọ̀ bọ̀ ní gọ̀ǹgọ̀ òun ní gọ̀ǹgọ̀ ẹni ọ̀pọ̀ nìkan máa lọ sí. mi gbọ́ mi wa ẹ káàbọ̀ ẹjọ́ ìrìnàjò láì wá kò sí wàhálà àbí ìwà wàhálà sórí tó mú wa bá wá ṣe pé òun kò sí wàhálà máa tí kò dá yóò dá báyìí kò dá ẹ̀rí wáyé pé studio wa ẹ̀ mọ̀ nǹkan tó ṣe wá studio ìwà ìtẹ̀sí mọ̀ ẹ̀ dá wọ́n mi wa ẹ̀ náà la fẹ̀ tí ẹ̀tẹ̀lẹ́ yá o inside Libya ó yá mo fẹ́ ra mítà ńlá kan fún yín mítà ńlá kan kò tẹ̀ wá one two péré náà ni mo jẹ̀ pẹ́ tó bẹ́ẹ̀ jù ẹ̀ lọ ẹ̀ kò sí wàhálà mà kò sí wàhálà a máa wá bá yín lé. ìgbà wọn ti ní gọ̀ǹgọ̀ yẹn wọ́n ní gọ̀ǹgọ̀ kí ni ọkùnrin gọ̀ǹgọ̀ ti dìbò lọ́ọ́ ti wá gbé yẹn kò jẹ́ gbọ́ ní. ó yà kó yẹ nìṣó lẹ̀. ẹ má jẹ́ kéèyàn má ṣe ti agbára ò bá ti ká. ní ìlú yìí wọ́n ní ìdálù oníṣèlú. bẹ́ẹ̀ni. àwọn ọmọ onílùú gangan ó yẹ ká fi wọ́n ṣe àríkọ́ṣe nínú ìrìn ìmúra ìwàsí. ṣùgbọ́n ìṣe títí wa ní ọ̀dọ̀ tiwa òun ni púpọ̀ nínú àwọn ọmọ wa gbé wá síbí. òun ló dẹ̀ ń fa kó bá títí dọ̀la. àṣemúra ẹ wá àwọn obìnrin míì tí wọ́n bá múra ní títì ẹ fẹ́ lè gbà tí fún wọn. ìjọba mo ti àdé ẹ̀kọ́ ní. ẹ fẹ́ lè gbà tí ẹlòmíì inú ẹ̀gbọ́n ó fẹ́ jábọ́ lára rẹ̀ inú ṣe fẹ́ dàbí ta mọ́ ìbá báyìí ni wọ́n á tún wọ tight. ó wá wọ wọ́n dé fìlà wọn. ó dẹ̀ wọ blouse ló déjì. báwo lẹ tó tóbi tó níkùn tí ò ṣe wọn tó tóbi kó fi kó ṣe parẹ́. ìjọ yẹn mo wà fọ́ ibi tá a ti máa ń ra ráìsì yẹn ni ó ń bọ̀ even though wọ́n ti mọ̀ ń bẹ̀ yẹn pé tó ṣe máa ń mú àníyàn. mo wá fún àtúntò ṣàlẹ́jẹ̀ pé wáyé tí ẹ fi múra báyìí ẹ mọ̀ pé wájú 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 station tó bá yẹ kí wọ́n sọ fún ní tí gbogbo wa náà ṣe ń ṣe gbogbo ẹni Nàìjíríà ṣe ṣe lọ nìyẹn. ìgbà tó máa sọ fún mi ó ní what is it kí ló ṣẹlẹ̀ ẹni máa kọ́ tẹ́tí wà ṣé wọ́n máa kọ́ tàbí ṣé wọ́n ọ̀dọ́ wọn ni ọmọ òun ni I was like ṣé báyìí náà lè ṣe múra ní ìdá ṣe kéde wọ́n náà kọ́ máa lọ gbé gbàdú fólúwẹ̀ àwọn ẹlòmíì tó bá ti bá wọn sọ wọ́n lè má mọ̀ ní àìdá but instantly wọ́n á kọ rẹ̀ tààrà wọn ṣùgbọ́n àwọn míì máa fẹ́ bá ẹ̀yà ní. ìdálù jẹ́ níṣèlú. àwọn tó ṣe pàṣẹ wà lálẹ́ àwọn rìn kìkì tó bá lọ sí ẹlòmíì ẹ̀wọ̀ fún fún ọjà làbí àti tó ṣe máa lọ bọ̀. kò sí kankan mọ́ tó lè ti ṣe bẹ́ẹ̀ ṣe é ṣe ọ̀dà ṣe báyìí ti wà lápọ̀ lọ́wọ́ tó bá múra tó dé tó lọ dé fìlà. ẹ bá wọ àwọn àràbò tó bá rí wọn ní títì wọn máa ń fídíò wọn wá gbé sórí Libya News. bẹ́ẹ̀ so ìfúnni ẹjọ́ Ọlọ́run ẹjọ́ ẹ bá wa ṣe àtúnṣe gbogbo ẹ tẹ́ bá níyàn tó múra tí ò dá lẹ́gbẹ̀ẹ́ yín ẹ máa bá wa fi ọ̀rọ̀ ẹ máa bá fi bá wọn sọ̀rọ̀ díẹ̀díẹ̀ pé kí wọ́n ṣe pẹ̀lẹ́ kí wọ́n sinmi ẹ̀dọ̀ pé alágẹmọ tí tó rárìn tẹ́lẹ̀ ẹ̀yìn pa ò ká máa sọ pé ọ̀pọ̀lọ́ tó wá ṣe kíni tó ń lẹ̀ mọ́lẹ̀ àìrí ìdààmú Libya o. lórí àwọn ọlọ́mọ náà a sọ̀rọ̀ lé lórí àwọn kọ́mọkọ́mọ wọn kọ́mọ títí wọn kọ́mọ dáadáa ká má lọ́ra bí a mọ̀ gbọ́dọ̀ sọ. ẹ wo àwọn ọlọ́pàá àwọn ọmọ wa tó wà fún ó tiẹ̀ yẹ ọ̀pọ̀lọpọ̀ làwọn kó lọ dé ẹ̀yìn búrẹ́dì nù kémi lọ
kan ló wá jáde lókun ẹni pé ó yàn tí wọ́n wà ní tùmọ̀ kẹ́kẹ́ wọ́n ṣáàjì òun sí o. kò ṣe foundation. So n fẹ́ forúkọ wọn ṣe yìí náà kíní lọ́wọ́ àtẹ́lẹ̀ Fumite kíní lọ́wọ́ àtẹ́lẹ̀ tó ṣe wá pè mí pé wọ́n ní ọmọ lẹ́mbàsì èpo ti náà ní kíní díẹ̀díẹ̀ pé ọ̀wọ́n ní tó nínú kéèsì yẹn bóyá tó wá kọ́ lè rí ọ̀wọ́n yìí lákàtí. mi mẹ́sàn-án fún ọmọ yẹn rárá mo bá ti kọ̀nẹ́ẹ̀tì mu. kò sí wàhálà tó oníyàn ṣé lọ́bẹ̀ ẹ ṣé ẹ̀yin tí ẹ bá wa jẹ́ kú ìbínú àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín pàápàá a ti fi èyí a ti fi ṣe ọ̀rọ̀ díẹ̀ láti ṣe ìṣítí fún àwa tá a wà ń tà pàápàá fún àwa náà ẹ ṣé gan-an a ti fẹ́ máa lọ náà nínú pé ètò ti parí ní abala aṣọ tó gbangba sùn lọ́yẹ́ ti èní ẹ̀ka máa ní a máa bọ̀ bẹ́ẹ̀ ní ìbẹ̀ṣọ àfẹ́sọ̀ àbẹ̀nà o ẹni bá ní káwa má bọ̀ láwọn ṣe láwọn ìdí bá lágbà ọlọ́run bá mi Èdùmàrè orúkọ mi padà Mr. Mighty orúkọ mi dákú tí o ṣe gbẹ ọmọ ẹgbẹ́ mẹ́sàn-án ẹgbẹ́ kàlà ọmọ erin ogun ọlá ó ṣílẹ̀ palẹ̀ kùndé òun ni mí bẹ́ẹ̀ bá ti wá mi títí tẹ̀ bá ti rí mi ẹ̀rọ ẹ̀ ti mọ̀ pé stúdíò ni mo wà yẹn. a máa fi ṣe lọ